الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا معين ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين اللهم صل وسلم وبارك على سيدنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم آمين. أيها المستمعون المباركون، نحييكم بتحية إسلامية قائلا السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Adá ọpẹ́ fún Ọlọ́run, àlékún ìkẹ́ Ọlọ́run àti àlékún ìgẹ́ Ọlọ́run kó bá aláyé la ọ̀run Ànábì wa Muhammad. Gbogbo àwọn tí wọ́n gba iṣẹ́ lẹ́yìn Ànábì wa Muhammad láti rí àwọn al-khulafa ar-rashidun, Ọlọ́run bá wa ṣàlékún ìyọ́nú rẹ̀ sí fún wọn. Àwọn al-a'immatul arba'a, àwọn at-tabi'un, atba'u tabi'in, gbogbo wọn bẹ́ẹ̀ tí wọ́n ti lọ, Ọlọ́run bá wa ṣàlékún àforíjì fún wọn sí. Láti rí àfáàgbà Sheikh Alimi, Ọlọ́run bá wa ṣàlékún ìyọ́nú fún wọn sí. Bàbá wa àgbà ní wọ́n sì gbà, Ọlọ́run bá wa foríjì wọn. Bàbá wa àgbà ní àgbàjì, Ọlọ́run bá wa ṣàlékún àforíjì fún wọn. Bàbá wa Allamatu Sudani, Sheikh Adam Abdullah Al-Ilori, Ọlọ́run bá wa ṣàlékún àforíjì fún wọn. Ọ̀tún gẹ̀, Ọlọ́run bá wa ṣàlékún ẹ̀ fún wọn sí. Bàbá wa àgbà ní Òkè Agodi, bàbá wa àgbà oníwàásí àgbáyé, àfáà wa àgbà Àgbádìgìrọ́mà, àfáà wa àgbà ní Tẹ̀gbá, gbogbo àwọn àlùfáà tànátàná, àfáà àgbà Ndásàlátì, gbogbo wọn tá a jà lùbáríkà àwọn bẹ́ẹ̀, Ọlọ́run bá wa yọ́nú sí ẹnì kọ̀ọ̀kan, àlùfáà àgbà Òkútagídí, Ọlọ́run bá wa ṣàlékún kẹfẹ́ ní kọ̀ọ̀kan wọn. Gbogbo àwọn tí wọ́n ṣẹ́kù láàyè kọ̀ọ̀kan wọn lónìí, Ọlọ́run mọ́ báyé wọn jẹ́, mọ́ dáyé wọn rú, ọlá Ànábì wa Muhammad. Bàbá wa àgbà àfáàgbà lónìí fún gbogbo àgbáńláyé, Sheikh Muhammad Habibullah Adam Abdullah Al-Ilori, Mudirul Markaz, Ọlọ́run bá wa ṣàlékún àdúró ti fún wọn sí, bá wa ṣàlékún jẹ́rí ọ̀tá fún wọn sí, bá wa ti máa ń tọrọ kí gbogbo ohun tí ń jẹ́ ọ̀tá wọn bá láyége, tinú ilé, tinú ta, tinú ọmọ kéwú, tinú jàmáà ní ayé yìí ni kí wọ́n fi babalágége lẹ̀ sí lọ. Albarka Ànábì wa Muhammad, wala hawla wala quwwata. Akí ìkàlẹ̀ àwọn àlùfáà wa àgbà, Sheikh Abdul Wasi' Salman Waliyullah Atayese Jakmal Asadul Wa'izin, ọmọ babalágége Abu Rayyan. Ọlọ́run jẹ́ kí a rí àwọn àlùfáà wa pẹ́ sí. Hayakumullahu sa, akramakumullah. Ọlọ́run jẹ́ ara àwọn àlùfáà wa pẹ́ sí, ọlá Ànábì wa Muhammad. Àbí tí wọ́n kí ìkàlẹ̀ al-Khalifa, Khalifa tó tún ní action, Khalifa tó dúore, tó jòkóore, tí tún ṣiṣẹ́ láyé àwọn àgbàlagbà. Khalifa wa Sheikh wa Nuruddin Bolanta, Hasbunallah, ajánásí àgbà fún bàbá wa àgbà Sheikh wa Abdurrazak Milo Al-Mahbub. Ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́, ọlá Ànábì wa Muhammad. Agbádá òun sẹ́ẹ̀tì dáadáa, fìlà náà sẹ́ẹ̀tì, gòun náà tún wá balance, kò ní bàjẹ́ láyéláyé, ọlá Ànábì lọ́dọ̀ Ọlọ́run. A fi tí wọ́n kí ìkàlẹ̀ gbogbo àwọn àlùfáà ní ìkàlẹ̀, gbogbo àwọn tá à ń jẹ́ ọmọ kéwú, Ọlọ́run kó ṣàlékún àlùbáríkà fẹ́ ní kọ̀ọ̀kan wa. Bàbá wa àgbà Atayese, ọba títí ń bá yín tò tí òjò dàrú látàná, mọ́jú dàrú láyéláyé, má wàá sọ fún yín pé òun ò ṣe mọ́, la hawla wala quwwata. Hayakumullah, gbogbo ayé bá ti jòkólẹ̀ yìí, àwọn kan náà tó ń bẹ lérí fóònù tí wọ́n ti jòkólẹ̀ tọ́ àti fẹ́ kó sí kíláàsì báyìí, ká tún máa kọ́ ẹ̀kọ́ lọ lórí ọ̀rọ̀ Mọ̀lánà Sheikh Adam. Gbogbo afẹ́ gbọ́hùn sálámà yín sá ká tó wọnú ìdánilẹ́kọ̀ọ́ yín. Hayakumullah. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Wa alaikumus salam wa rahmatullahi. Naam, ká tó wọnú tọ́pìkì wa, mo tún fẹ́ jí sí àwọn jàmáà fún yín bàbá, wọ́n tún ní mọ̀ kí yín, wọ́n ní mọ̀ kí yín púpọ̀ lérí kíni, lérí dìrásà, ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ ń ṣe fún wa, pàápàá jùlọ láti bí ọ̀sẹ̀ mẹ́ta sóṣù kan sísìn lérí ọ̀rọ̀ Maulana Sheikh Adam Abdullah Al-Ilori. Ẹlòmíì ní tóun ò jókòó rí kíláàsì lè kéwú, tóun ò gbọ́ rí lẹ́nu àfáà kan nípa ọ̀rọ̀ Sheikh Adam, òun gbọ́ lẹ́nu àwọn àlùfáà wa àgbà Atayese ní láti bí ọ̀sẹ̀ kan méjì sí mẹ́ta sísìn. Ọlọ́run jẹ́ á rí yín pẹ́ o, ọlá Ànábì wa Muhammad. Bẹ́ẹ̀ lásì ń ráwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn alátakò kékèké díẹ̀díẹ̀, àmọ́ la yadurru sahibal haqqi kathratul mukhalifin. Tẹ́yìn bá ti mú nǹkan tó jó original lọ́wọ́, bó ṣe léwu káwọn èèyàn máa sọ pé nǹkan yìí àwọn ọ̀gbá tiẹ̀ bákan lórí tó, kò ní kó nira bẹ́ẹ̀ tó bá mú lọ́wọ́ gbàgbọ́ tí mo mú lọ́wọ́ yìí original ni, òdodo sí ni. Ọlọ́run jẹ́ á rí yín pẹ́ sà. Mọ̀lánà Sheikh Adam, ibi tí ẹ bá wa bá dé rásàdé, lẹ́tà tí wọ́n kọ fún Sheikh Adam láti fún wọn ní ìjáza pé ọtí tó dálé kéwúlẹ̀ àti dánwò yìí wò
ní orí gbogbo ń tà ń pè mímọ́ ọ̀páàsì ọ̀yege ń tán fún wọn sàti pé ọtí tó dálé kéwúlẹ̀ ẹ ti kà á fún wa àti bí wọ́n ti gbà á. hayakumullah àwọn àlùfáà tí wọ́n ti lọ tí wọ́n jọ lò gbà pẹ̀lú Sheikh Adam kí ni ìbáṣepọ̀ àbí àlákọ̀ tí ń bẹ láàrin wọn àti Mọ̀lánà Sheikh Adam báwo ni wọ́n ṣe jọ lò ó láàrin ara wọn báwo ni wọ́n ti jọ sẹ̀mí lójú ọ̀nà ẹ̀sìn lójú ọ̀nà mímọ́ tí ò fi dàrú tí gbogbo ẹ̀ fi létò dáadáa àti pé ǹjẹ́ bàbá ní àyè kan tí wọ́n fi wọ́n sí lọ́tọ̀ tí ó mọ jáyé àpọ́nlé tí ó mọ jáyé àgbéga láti ọ̀dọ̀ Mọ̀lánà Sheikh Adam fún àwọn àfáà tí wọ́n jọ lògbà àti àwọn àfáà tí wọ́n ti lọ. ìkẹta rẹ̀ ǹjẹ́ a lè rákọọ́lẹ̀ àbí a lè rí ohun tí ó mọ jẹ́rìí jẹ́mi ìṣó fún Sheikh Adam tí wọ́n kọ nípa àwọn àfáà tàná tí wọ́n ti lọ tàbí àwọn àfáà tí wọ́n jọ lògbà. hayakumullah eléyìí ni ìdánilẹ́kọ̀ọ́ tí a fẹ́ kí ẹ tànmọ́lẹ̀ fún wa àti yànnàná fún wa lérí ẹ̀ nípa al-Allamatul Ilori radiyallahu ta'ala anhu wa hafizakallah. alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulihi rasulil alamin sallallahu alayhi wa sallam wa ala ahlihi ahlil alamin amin wa ashabihi ashabil alamin amin wa man tabi'ahum bi ihsan ila yawmi yab'asu Allahu lil alamin amin Ọlọ́run bá wa kí Ànábì sallallahu alayhi wa sallam kó bá wa kẹ́ gbogbo àwọn ará ilé Ànábì kó kẹ́ gbogbo àwọn ẹni ẹ̀ gbogbo àwọn sàábì ẹ̀ kó kẹ́ àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n ti lọ amin wal ahimmatil arba amin wa man nahaja manhajahum ila yawmi uslifati dhaku bidhak amin Ọlọ́run bá wa kẹ́ gbogbo wọn kó kẹ́ bàbá Sheikh Adam amin àti gbogbo àwọn àfáà tó kù tí wọ́n jọ lògbà tó ti dákọ̀ wọn hayakumullah kó bá wa sọ bàbá alágége tòní allahumma amin àwọn ọmọ kò sáburú mẹ́ hayakumullah Kọ́sìm hayakallah ọ̀n sọ lẹ́ẹ̀kan pé àwọn tí wọ́n ní ọmọ kí wa bẹ́ẹ̀ ni sà àwọn eléríire nù ni akramakumullah ọ̀rọ̀ àwọn tó ń pè lárátakò àwọn eléri ibú nù hayakumullah wo ó ti pẹ́njọ́ tọ́lọ̀ ti dáyé lérí ibú tí takò eléríire ṣe bí ṣe ìtànì takò Ádámà la ilaha illallah a ń pé a ṣèjúdù liman khalaqta tina allahu akbar ó tún pé khalaqta min tini wa khalaqtani min nar ana khayrun minhu la ilaha illallah inti shaitani fi seri ibununi ń pé ana khayrun minhu èmi lóore ju Ádámà lọ khalaqtani min nar ó dá èmi látara náà wa khalaqtahu min tin ó ti dáhùn bí ẹrọ̀fọ̀ ẹnu pó sọ báhùn fọ́lọ́hun kóhun lóore òun ju Ádámà lọ tó ti lóhun ní fèrí kanlẹ̀ tí ó gbà tí ó sùjúdù ni Ọlọ́run ní fakharuju minha ó yá jáde kúrò nínú àlìjánná mi kúrò nù kẹ́ kúrò nù oore kúrò nù ọlà fa innaka rajim ọdẹ ni ayé ọmọ lẹ̀ lóko látòní lọ fa inna alayka la'nati ila yawmi yub'athun fa inna alayka la'nati ibi dáadáa èmi Ọlọ́run ọmọ bá ọ wọ́n ìfìlísù ó tún ní yìí má ó tún gba yìí má àwọn eléri ibú ní ọmọ tẹ̀lé ọ gbàtọ́lọ́run sọ bẹ́ẹ̀ fún òun náà sì dá Ọlọ́run lóhùn pé andirini ila yawmi yub'athun Ọlọ́run lọ́ mi lára títí di ọjọ́ gbẹ̀ǹde má pa mi jẹ́ kí dáúlà wọn máa lọ bẹ́ẹ̀. Qala fa innaka minal munzirin. Ọlọ́run ní fa innaka minal munzirin ó ti wà nú ẹni tá a máa wò níran ara tó bá wù ọkọ máa dá a ní ti bí ọ àmọ́ tó bá padà dọ́dọ̀ àwọn Ọlọ́run ò ní padà dáadáa. la ilaha illallah ìwọ̀n ń pè fábímọ̀ àgùwáìtani la aqi'udanna lahum siratakal mustaqim. fàbímọ̀ àgùwáìtani. tòun ti pé wọ Ọlọ́run ó pè ń lórí ibú ọkọ̀ òun lónìí ọkọ̀ òun lé Ọlọ́run fẹ́ wọn mọ́ Ọlọ́run bá wọn ṣe mọ́ Ọlọ́run ọ̀jẹ́ tiẹ̀ mọ́ torí ẹ̀ la aqi'udanna lahum siratakal mustaqim ojú ọ̀nà rẹ̀ yín jòkó de wọn bẹ́ẹ̀
jókòó de wọn lójú ọ̀nà eríire ẹ máa wá direct wọn lójú ọ̀nà erí ibu níjọ́ òun ni gbogbo ẹni tí ó bá ṣe rí ibu láyé alátakò ni ó máa jẹ́. Allah. àwọn làwọn tó wíwù àwọn ikhwanu shayatin. Ọlọ́run ti parí látọ̀dọ̀ rẹ̀ lọ́hùn. ikhwanu shayatin lil mubadhirina wala tubadhiru tabdhira. ẹ má máa kọ farabalẹ̀ la tubadhiru tabdhira. gbogbo ẹni tí ó bá ti dúró níbi tí Ọlọ́run fẹ́ láàlà Ọlọ́run ó rí kọjá àlà nù ni. àwọn tó bá ti wá rí kọjá àlà ọ̀nà náà pànú ni ẹni bá dúró ti ṣe Ọlọ́run lọ́nà owó sójú ẹ̀ àmẹ́ni bá takò sí Ọlọ́run iná àpàní ńná iná lil mubashirina kánú ikhwana shayatin. gbogbo onínà àpàpátá kánú ikhwana shayatin. ọmọ èṣù ni wọ́n wà kánà shaytanu li rabbihi kafura. Wakana shaytanu li rabbihi kafura. Shaytanu ò mórí Ọlọ́run kò mórí èmi Ọlọ́run ló jẹ́ ń ṣépèlé. gbogbo ẹni bá ti lóhun ò ní gba iṣẹ́ Ọlọ́run lára bàbá Lágége. Hayakumullah. ẹni bá ti lóhun ò ní gba iṣẹ́ Ọlọ́run a ní ó tẹ̀lé wọn àmọ́ má bínú wọn. a pé gbogbo èèyàn kó tẹ̀lé bàbá Lágége. Hayakumullah. àmọ́ má fi ọ̀tá má fi ọ̀tẹ̀ má fi tẹ̀m̀bẹ̀lẹ̀kun má fi wípé ó fẹ́ ba iṣẹ́ Ọlọ́run jẹ́. ẹni tí ń bá ti ń dúró wípé òun fẹ́ bá ṣe Ọlọ́run jẹ́ lára bàbá Lágége kánú ikhwana shayatin. àwọn ọmọ ẹ̀yà Ṣẹ̀tánì nù ni wa kana shaytanu li rabbihi kafura. ó ní Mọ̀lánà Ṣéhù Sásìlì Ọlọ́run bá wa kẹ́ wọn. Rahimahullah. àwọn ń kọ́ nù ó ní wọn pé ẹ gbà fún 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 Múdírù ọmọ Ṣéhù Ádámà yọ̀rọ̀ wá lọ́rùn yóò tú wá lára gbà fún ẹ gbà fún ẹ gbà fún ẹ gbà ẹ gbà fún Múdírù ọmọ Ṣéhù Ádámà yọ̀rọ̀ wá lọ́rùn yóò tú wá lẹ́nu Maulana Sheikhu Shazili ìjọ tí wọ́n ń kọrin náà nínú markasi níjọ náà tí bàbá wa Mudiru tí wọ́n jẹ́ khilafa tí wọ́n tawalla khilafa Sheikh Adama tí wọ́n dùn Mudiru àwọn ń pè ẹgbà fún lẹ́nu Sheikhu Shazili níjọ náà ńgbà ọjà sí pé àtàwọn àti bàbá Lágége ó ti wà wọn ọmọ bàbá ni wọn. Mashallah. tí Adama náà ló bí gbogbo wọn lẹ̀ ó ti wọ́n sì jọ mú mi wọn lọ́ra àwọn Sheikh Adamu àwọn ń pè ẹgbà fáfá bíbù ọmọ Ṣéhù Ádámà àmọ́ àwọn tó bẹ̀ káwọ̀ wíwẹ̀ ẹnu tí wọ́n gbà yẹn làwọn fi wí pé ẹ gbà fún ọkùnrin ẹ gbà fún obìnrin ẹ gbà fún ẹ̀yin àfá tẹ̀ló sàmánì yìí lọ́wọ́ ẹ gbà fún Múdírù ọmọ Ṣéhù Ádámà yọ̀rọ̀ yín lọ́rùn yóò tú yín lára yọ̀dà fún ọ bàbá Lágége ẹgbà ẹ̀mẹ́jì ní kọ́rọ̀s ẹgbà fún Múdírù ọmọ Ṣéhù Ádámà yọ̀rọ̀ wá lọ́rùn yóò tú wá lára. Àdá bíkìrún mubarakun. Eléyìí tí à ń sọ yìí, Bàbá Lágége. Àdá bíkìrún mubarakun. Àdá bíkìrún mubarakun. Obìnrin ń dákọ̀ Bàbá Lágége. Àdá bíkìrún mubarakun. Ọmọdé àtàgbà Bàbá Lágége náà fẹ́ kú. Àdá bíkìrún mubarakun. Ansalinahu avantum lahu mọ̀nkẹ́rò ẹgbà ẹbá wí bẹ́ẹ̀ ẹgbà fún Múdírù ọmọ Ṣéhù Ádámà yọ̀rọ̀ yín lọ́rùn yóò tún wà lára
èmi gbà fún ọ mo gbà fún ọba ń pọ̀ gbà fún èmi gbà fún ọ mo gbà fún ọ èmi gbà fún mọ́dìrú ọmọ ṣẹ́kọ̀ wá dáma ní fi rọ̀ mí lọ́rùn ní tù mí lára ẹ gbà fún ọ ẹ gbà fún mọ́dìrú ọmọ ṣẹ́kọ̀ wá dáma yọ̀rọ̀ wá lọ́rùn yóò tún wá lára. àfi kéèyàn ọgbà ọkọjá ń téèyàn ó pọn òun nígbà sórí gbogbo ẹni tí ọgbà òun náà ọgbà sínú kọgbà síta ni. La ilaha illallah. kọ́dà ń bẹ nínú àwọn àtàǹpé ọgbà yìí náà tọ́jẹ́ pé wà káànà mí ní àlìfèrè àwọn mọ́mìnú rọ́jù ló mọ́mìnú yẹ kí tó mú yí mọ́nà o ẹlòmí ń bẹ tọ́jẹ́ pé àfáàrẹ̀ ọgbà fún bàbá Alágége àmọ́ wọn ọmọ kéwú gbà àmọ́ kò tó bẹ́ẹ̀ kó lóun gbà àfáàrẹ̀ ó ṣe pèlè ìwọ̀n fi ń pamọ́ irú ẹ̀yin báwọn náà Ọlọ́run san ilẹ̀ san rẹ̀ ẹ̀ kéwú mọ́rkásì àfáàyàn ò kéwú mọ́rkásì àmọ́ ẹ rí fálù tí ń bẹ lára bàbá yẹn ẹ wá pé mo láìkì bàbá yẹn àmọ́ àfáàwọ̀ láìkì wọn kò sì tó bẹ̀ kọ́ mọ́ tẹ̀lé àfa rẹ̀ irú ẹ̀ ni pé rọ́jù ló mọ́mìnú mí ní àlìfèrè àwọn náà yẹkìtúmù yìí máa nà ọgbọ́n irú ẹ̀ ni ẹ̀yin yìí sí kí lùnú ni tọ́ yẹ pé ẹgbà máa fáyín ọ̀gbọ́dọ̀ mọ̀ pé ẹgbà àmọ́ tó bá dẹ́yìn pé Baba Alágége wọ́n ju àwọn àfa wa lọ àwọn bàbá gbẹ wọ́n ju àwọn àfa wọn ṣe pèlè wa oboru yín náà ẹ̀yin náà ti gbà náà nù alibarika wọn sì máa ràn yín alibarika ọlá Muhammad Rasulullah bá a ti ń wuyi nísìn ń bẹ lómi nínú jẹ́ báwọn nínú ti máa bàjẹ́ kìí gbọ́ ìlérí kìí gbọ́ kún ọ́ dàkú ìlérí rẹ̀ inú rẹ̀ ó bàjẹ́ pẹ́ o inú rẹ̀ máa bàjẹ́ rẹ̀ ọ̀sùn fún pẹ́ o gbogbo orú ẹni bẹ́ẹ̀ n ti ń bẹ lọ́kàn yín inú tẹ̀m̀bẹ̀lẹ̀kún àti ìdọ̀tí tí èjì yàn lẹ́yìn Masha Allah aṣàdúrà fún yín kọ́ lọ́mọ́sà yọkùnú ẹ̀mí yín kọ́lá ń bẹ nínú kọ́mẹ́ǹtì wọ́n pọ̀ dáadáa la ilaha illallah Muhammadu Rasulullah mo ti wà ọ́nìsìn ojú kó ti wà ọ̀rá dátà ebi ìbá ajá sí wípọ̀ lálàáfíà dáadáa ń gbọ́ ọ̀rá dátà ọ̀fẹ́ wùrán ọ̀rá dátà ọ̀wá ń bèbú o sì wó látòkè fá o sì wó délẹ̀ àjọ bẹ̀rẹ̀ ni àjọ jáde ni ọ̀wá ń kọ́mẹ́ǹtì ọ̀wá ń bèbú wọ́n gẹ́ ń gbádùn tá à ń wí àmọ́ ọ̀fẹ́ kọ́ mọ̀ pé ọ̀ ń gbádùn rẹ̀ ntẹ́yìn ọba láìkì tí ọba dùn máa yàn yẹn á jáde kó mbẹ̀ ni ọ wà fún àwọn eléré bẹ́ẹ̀ àmọ́ ntọ́ mú ọ tó fi wọ láti bẹ̀rẹ̀ délẹ̀ ọ̀hún náà ọdún máa wọ̀ náà nù ni aṣàdúrà fún wọn náà ó dùn mọ́ lóòótọ́ àmọ́ nǹkan díẹ̀ tí ń bẹ nínú ọkàn rẹ̀ nínú àwọn tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọlọmọsà àbọ̀wọ̀ sí àlékún àlàáfíà fún bẹ́ẹ̀ ọlá Muhammadu Rasulullah wọ́n bá ti kọ́kọ́ bẹ́ẹ̀tì ẹ bá ń kọ́ fún pé ọlọ́run wọ́n sàlékún àlàáfíà ọkàn rẹ̀ ẹ bá ń dá lóhùn bẹ́ẹ̀ wọ́n bá ti kọ́mẹ́ǹtì ẹ wá sọ pé ọlọ́run wọ́n sàlékún àlàáfíà ọkàn rẹ̀ ọlá àlàáfíà lọ́fà ọgbọ́ lahum qulubun la yafqahuna biha wọ́n ní ọkàn wọn gbádùn wàlàwọn ààyùnú láyò sírú nàbíyà ó lójú tí wọ́n fi dà nǹkan mọ̀ àmójú ń paná ojú kan fi kan rí na wàlàwọn àdánù láyò sùnmọ̀ òun nàbíyà ó sì létí téèyàn fi gbọ́rọ̀ ń gbọ́ ogun tá à ń wí òun náà sì rí bá a ti ń ka nínú tíra yóò wá ṣe bí ìgbà tó wọn gbọ́ ọlọ́run ní bó o ti rí ulai kakalẹ̀ àná wọ́n àtàwọn ẹranko tí ń rìn lẹ́ẹ̀lẹ́ àwọn dábàá ọlọ́run ní bá kan lè kò sí yàtọ̀ bálẹ̀ àdọ́lù wọ́n gán tún wọ́ọ̀sì ju ẹranko lọ káwá sàdúrà fún kọ́lọ́run ọ̀fọ̀ ọkàn rẹ kó lè bá fara jọ èèyàn gidi ọlá àjọ wọn sunu rẹ ọlá abisi bàbá rẹ ti sùn ọlá Muhammadu Rasulullah ọlá sallallahu alayhi wa sallam. tabara àwọn kúta àǹtí nu wọn kọ. èwo ni tó ń jẹ́ báwọn. ó dàbẹ̀ sílẹ̀kùn náà lẹ̀ yóò lòun nígbà náà. bẹ́ẹ̀ à ń sílẹ̀kùn lálẹ́ tí ó lòun gbà. kọ́ máa lọ wà náà rùmọ̀sí wà láhùn. náà rùmọ̀sí wà láhùn. bó ti rí nù ni. naam àti sálámà àbá sálámà. àti sá. asakan ẹ̀yà tún sákejì pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. èyí tá a fẹ́ lọ lónìí. hayakumullah. òun ni pé Sheikh Adam. radiyallahu ta'ala anhu. wọ́n dé lẹ́yìn ńgbà tí àwọn àfà tí wọ́n ti lọ tọ́ba kọ ẹlẹ́ẹ̀kẹrin ni Sheikh Adam wà. Masha Allah. ó ti bá wọn kílẹ̀ ń pè tọ́ba kọ. ìpele section barakallahu fika section 4 ina ni Sheikh Adam wà section 4 kẹrìkìbù ń dà àmọ́ ẹni fourth section barakallahu fika fourth section barakallahu fika ẹlẹ́ẹ̀kẹrin Sheikh Adam wà ó ti yé báwọn ẹlẹ́ẹ̀kẹrin Sheikh Adam wà ìpele kẹrin Sisi wa Alimi ìpele àfa Alimi àfa Abube
Masha Allah. òjì àfa bùbé àwọn ìpele àkọ́kọ́ nù so àwọn kejì àwọn kẹta ló fi wá kan ìpele ẹlẹ́ẹ̀kẹrin tí Sheikh Adamu wa ẹ wá àwọn ìpele mẹ́ta tí wọ́n ti lọ yìí gbogbo wọn lọ tẹ́nìkan ọ̀nà tí wọn tí ìpele ẹlẹ́ẹ̀kẹrin tó dé tí wọn ò bá ìtàn wọn Masha Allah. torí kò síbi wọn ó ti wò ó tí wọn ó fi mà kò síbi wọn ó ti wò ó tí wọn ó fi kà Naam. máa hòfísà farra wà máa kùtìbà kọ́ra bẹ́ẹ̀ yẹn bá há nǹkan lérí táwọn àgbàlagbà kí ló fà tó fi jẹ́ pé alukurani fi padà dín tí wọ́n kọ́ lẹ̀ ebi torí pé àwọn òfàsùn kurani ti kú ni àwọn tán há kurani ń kú wọ́n fi ní ẹ̀kọ́ lẹ̀ torí àwọn generation tí ń bọ̀ wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àdìsí náà ni wọ́n yẹ kọ́ lẹ̀ torí àwọn tó há àdìsí ti kú àwọn tó há ìtàn àwọn tó bá kọ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta nílọrin ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń gbà tẹ́lẹ̀ kẹrin ó dé ọ̀pọ̀lọpọ̀ bá ìtàn Allahu Akbar. àwọn tó ṣẹ́kù nú àwọn àgbàlagbà tí wọ́n bá táwọn náà jogún ẹ̀ lọ́dọ̀ àwọn ìpele ẹlẹ́ẹ̀kejì àwọn náà wọ́n ti wà ń kú àgbà bàbá Sheikh Adamu ti bá wọn lágbà Rahimahullah. ìwà bá wọn lágbà ni báwọn bàbá yìí bá wa lọ tán gbogbo àwọn bàbá tó lọ yìí àwọn jíìlù tí ń bọ̀ wá lẹ́yìn tiwa yìí wọn ò tiẹ̀ ní rántí nǹkan kan mọ́ La ilaha illallah. ọ̀dà bẹ́ẹ̀ ká ní àkọọ́lẹ̀ èyí tí ó sọ ìtàn àwọn tó ti lọ ọ̀nà tí ó sì gbé ìtàn wọn tí ó gbé sókè Masha Allah. náà bàbá wa ṣe wàhálà lórí ẹ̀ Radiyallahu ta'ala anhu. bàbá wa ń ṣe dédé pé walladhina jahu min ba'dihim yaquluna rabbana ighfir lana wal ikhwanina alladhina sabaquna bil imani wala taj'al fi qulubina ghillan lilladhina amanu ربنا إنك رؤوف رحيم والذين جاءوا من بعدهم ẹlẹ́kẹ̀rin nìyẹn يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم والذين جاءوا من بعدهم والذين جاءوا من بعدهم àwọn tí wọ́n dé lẹ́yìn àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lo ayé wọ́n lo ayé wọn pẹ̀lú dáadáa wọ́n lo ayé wọn pẹ̀lú mímọ́ wọ́n lo ayé wọn pẹ̀lú ẹ̀sìn wọ́n lo ayé wọn pẹ̀lú jẹ́ni Ọlọ́run wọ́n sì sílẹ̀ dáadáa àwọn kan wá dé lẹ́yìn wọn ìgbà wọn dé wọ́n wá wá ìtàn àwọn tànátọ́ ṣáájú wọ́n wá ìtàn àwọn tìjẹ́ ẹ̀tàtọ́ ṣáájú nílọrin yàyí látẹ̀rí Sheikhu Alimi àtàwọn tí wọ́n bá àfá Alimi lò gbà nígbà náà Rahimahullah. Yaqul. ọyẹ wọ́n dẹ́rí Sheikhu Bùbé àti bí gọ́rẹ̀ Sheikhu bí gọ́rẹ̀ èyí tí ó lo ìgbà tó gbé ìmọ̀ rẹ̀ dé lódindi tí ó fara pẹ́ nkankan òdìdí ló gbé wá gbogbo orú àwọn bẹ́ẹ̀ àtàwọn àfá Tákùtì àti Ahamadu ọmọ Yamma àti Mahamudu ọmọ ọba Shita àtàfà olóyin àti gbogbo àwọn àfá Sàrùmí àwọn àfá Tẹ́rẹ́ àti àwọn àfá Alábìnú àti Bàtúrè gbogbo wọn pátá wọ́n pọ̀ bẹ́ẹ̀ Ahmadu ọmọ Yamma gbogbo wọn wá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti lọ àtàfà ọmọ Kòkòrò wọ́n ti lọ àfáwà tí ìsàlẹ̀ kìíní báyìí èyí tó wẹ àwọn èèyàn sí ìsìláàmù gílà kò kéwù kò béèrè barakallahu fika gbogbo orú wọn bẹ́ẹ̀ gbogbo wọn ti wá lọ nígbà wọn lọ ìtàn wọn wá ń dàbí ìgbà tí ń fẹ́ parẹ́ ìtì wọnú síjìlù nìsíyàn Mọ̀lánà Sheikh Adamu wá dé lọ́wọ́ bá orí pa àwọn ńlẹ̀ ní wọ́n ń pé àwọn eléyìí ò gbọ́dọ̀ lọ àwọn Lárúbáwá gbọ́dọ̀ mọ̀ pé nǹkan ń bẹ nílọrin àwọn Lárúbáwá gbọ́dọ̀ mọ̀ pé nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá àwọn Lárúbáwá gbọ́dọ̀ mọ̀ pé nǹkan ń bẹ ní Nàìjíríà àwọn Lárúbáwá gbọ́dọ̀ dá a mọ̀ wípé irú àwọn tí ò wádọ̀ wọn wá kéwú wọn ò kéwú lọ́dọ̀ wọn wọn ò dọ́dọ̀ wọn ńlẹ̀ Lárúbáwá wọ́n sì lè fi gagbága pẹ̀lú ọmọ Lárúbáwá àmọ́ kò sáyé àti dọ́dọ̀ àwọn Lárúbáwá lọ́hùn dépò tí wọ́n mọ̀ wọn èmi wá fẹ́ kí wọ́n mọ̀ wọn àkọọ́lẹ̀ kó àwọn tí wọ́n kọ sínú tákàdá tí kan ti ń jẹ́ mọ́ wá fẹ́ wá gbogbo ẹ̀ lọ kí n gbé sínú tírà kí n fi hàn àwọn Lárúbáwá páwọn àfáà wa rè àwọn tọ́kọ wa ń kéwù rè àwọn aṣáájú wa rè bẹ́ẹ̀ tí ń rí àwa tẹ̀ ń kí mo láti ké tá a fi rí báyìí àwọn tọ́kọ wa rè wọ́n wá bàbá ni mo fẹ́ ṣiṣẹ́ lórí ẹ̀
òun ló wá ń ṣe dédé wípé alladhina ja'u min ba'dihim wọ́n dé lẹ́yìn wọn yaquluna rabbana wọ́n wá ń pè wọ́ Ọlọ́run fẹ́ríjì wa Ọlọ́run nínà alladhina sabaquna bil iman àtàwọn tó ṣáwájú wa nù àwọn àfáà tí ìmánì wọn ju tiwa lọ tóore wọn ju tiwa lọ tíbẹ̀rù Ọlọ́run wọn ju tiwa lọ àwọn ọ̀jẹ̀ ń tàn jẹ yìí àwọn òṣòlé tà ń sùn yìí àwọn olómọ́tò tà ń lò yìí àwọn ológbogbo nǹkan mèremère yìí àwọn wọn jíṣẹ́ Ọlọ́run pẹ̀lú yà wọ́n ṣe dáwà pẹ̀lú nira ni wọn wọṣọ tá ń wọ̀ wọn ògùn ọkọ̀ tá ń gùn a gbọ́dọ̀ akọ̀ dára iṣẹ́ wọn a sì gbọ́dọ̀ ṣàdúrà fún wa. wàlá taj'al fi qulubina ghillan lilladhina amanu. wàlá taj'al fi qulubina má wá fi sínú ẹ̀mí wa sí àwọn tí wọ́n ti lọ gíla ìtẹ̀m̀bẹ̀lẹ̀kún ìfẹ́ pa ọlá àwọn tànà rẹ ìfẹ́ gbàgbé ọlá àwọn tànà àìmá fi ẹ̀mí mòrìn àwọn tí wọ́n ti lọ lilladhina amanu èyí fún gbogbo àwọn tán ṣáájú wa pẹ̀lú ìmánìyàn Rabbana innaka ra'ufur rahim èyí ni Sheikh Adama ló ní àyà ni Sheikh Adama ní kan náà ló láyà àwọn ni wọ́n ní àyà ni àwọn tọ́ra àwọn ni wọ́n jí ìrántí àwọn tàwí tẹ́nìkan ṣáájú wọn lórí ẹ̀ àwọn ni wọ́n jí ìrántí wọn kí ló wá fà tó fi rí bẹ́ẹ̀ òun náà ni àfágbà ọmọ àkókóró rahimahullah àfágbà ọmọ àkókóró káì radiyallahu ta'ala anhu onímímà ni wọ́n Sheikh Adama ròyìn wọn púpọ̀ Sheikh Adama ló jẹ́ àmà bí àfá àkókóró ti rí Ọlọ́run bá wa kẹ́ wọn àmín àfá ọmọ àkókóró àwọn ni wọ́n ṣe akhbarul qurun fi umarati baladi Ìlọrin àbí nǹkan àwọn ni wọ́n ṣe tírà náà wọ́n wá ṣe tírà ni àwọn ọba tí wọ́n ti jẹ láti rúṣọ́ alimi èdè rí bàbá ọba tí ń bẹ ńgbà náà ọba Abdulkadiri ó tiẹ̀ nígbà náà àwọn làfà kúkúrú sọ ìtàn gbogbo àwọn lọ́balọ́ba nílọrin èyí ń ṣe Ádámù dé tí wọ́n bá nígbà àwọn bá ní Sheikh Ádámù wá ń wí pé àwọn bàbá yìí ṣiṣẹ́ tó báyìí àmọ́ bí wọ́n dá dúró yìí ọwọ́ wọn yìí àwọn jíìlù tí ń bẹ lásìkò àwọn yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ṣẹ́ tí bàbá yìí ṣe agbọ́dọ̀ jẹ́ ayọ́ máa wí pé àwọn kan bẹ tí wọ́n ṣáájú wa tí wọ́n sì jù wá lọ. Masha Allah. ìdí rẹ̀ tí Maulana Sheikh Ádámù fi wá di wípé pàápàá jùlọ mo sọ wípé wọ́n lọ lẹ̀ lárúbáwá táwọn lárúbáwá ń béèrè pé bóun ní Islam ti rí nílùú yín bẹ́ẹ̀ làwọn wá dá wọn lóhùn àmọ́ ìdálóhùn wọn ò tó kò satisfy àwọn tó ibi àwọn tí ń wá kíní kí làwọn bá ọwọ́ àfàgbà kòkòrò àwọn àdé ibi àfàgbà kòkòrò bá dé yìí a gbọ́dọ̀ gbé ọwọ́ wọn káyé orí wípé àwọn kan ti ṣáájú wa wọn ò pa iṣẹ́ àfà kòkòrò rẹ̀ wọ́n wá lè bá àwọn ọmọ àfàgbà kòkòrò wọ́n ní tùrásù bàbá tó bí yín dà mo fẹ́ nà sáré káwọn aládùúgbò wọn yìí pé àwọn àfà ń bẹ yín àyín síwájú àwọn lọ. ó ti bá wọn àwọn jamaa bainal ma'rifa bainal hakika wa kíni bainal hakika wa sharia àtòfin tọ́lọ́hun àti ìmánú ilé Ọlọ́hun gan gbogbo ẹ̀ làwọn jẹ́pọ̀. Masha Allah. wọ́n wá ṣe Ádámù wá sí kódà èmi ọ̀ wá sọ sáà àfàgbà kòkòrò ọ̀sọ̀tà àwọn lọ́balọ́ba kò jẹ́ ìrántí wọn kú èmi ọ̀ wá gbé iṣẹ́ lérí ẹ̀ ń wá sọ gbogbo àwọn àfà táwọn náà ti lo ayé kí ìrántí tiwọn náà má kú lẹ́yìn tá àfàgbà kòkòrò náà má bẹnu wọn. Masha Allah. Sheikh Ádámù fi wá bẹ̀rẹ̀ wọ́n fi wá bẹ̀rẹ̀ ṣe náà. naam ń gbọ́ wá rí bẹ́ẹ̀ Qasim Hayakumullah. eri bẹ́ẹ̀ náà láti wá bẹ̀rẹ̀ sẹ́ Okay sir. ká bẹ̀rẹ̀ dirasa lẹ́ni Ó dà bẹ́ẹ̀ sir. níbẹ̀ mo sọ fún wọn pé ẹni wọ́n bá lákọọ́lẹ̀ tí wọ́n bá ní àkọọ́lẹ̀ Bẹ́ẹ̀ni. kò ní kú àkọọ́lẹ̀ ni èyí èèyàn kú òun ni Sheikh Ádámù ò fi kú àmọ́ ká tó lọ bẹ̀ sẹ́ẹ̀dì Markaz Naam. kò sí ẹni láyé tó bá yẹ pé iṣẹ́ làákàyè ní í ṣe láyé gbogbo ẹni tó bá lè ṣe research gbogbo ẹni tẹ́ ẹ bá rí tí ó bá gba sí Sheikh Ádámù tí ó sì fẹ́ràn Sheikh Ádámù tó bá yẹ pé ojú ọ̀nà àfà yìí gbogbo bí ó bá ti lè kéwú sáàfà ní só kéwú tó bá yẹ pé ó ń kéwú ni tí ó bá ti lè gba Sheikh Ádámù tí ó lè fẹ́ràn Sheikh Ádámù a jẹ́ pé òun tọ̀ ń lẹ nípa ìgbìyànjú mímọ́. Allah. ó ní bí làákàyè rẹ̀ ṣe mọ́ Gbìyànjú mímọ́. nípa ìgbìyànjú mímọ́ ọ̀lẹ bọ́yá ẹnu kéwú tí ó kàn máa fi jẹun lóde nìkan lókè torí kéwú méjì ń kéwú Masha Allah. àwọn kéwú kan mẹ́ta pé àkànké ká máa fi jẹun ni kò ní lọ títí Suratul Fatiha àti èsè útúbà yọ ha
yóò sì ha àwọn ọkọ̀ útúbà fàwákìú sáktà kí là ń kókó àwọn tíra yìí. àwọn ìlàmú ayúwà Fawzul Asim àzúrà bẹ́ẹ̀ àtọ́gbẹ́yìn Kùránì yóò ha kankan ọ̀kan nu. kàdé ẹlẹ́ẹ̀kejì pé ẹni tó fẹ́ jọ ń wá sí kọ̀ wá ní pé wọ́n mọ̀ pé wá sí tòun yẹn ní wá sí kó wọ́n kàn sí wá sí díẹ̀ kó wọ́n gbó lọ́wọ́ àwọn èèyàn ni yóò wá àwọn orin díẹ̀ tí wọ́n máa fi ṣe wá sí. àmọ́ ọ̀fẹ́ ni ojú ọ̀nà mímà tó fẹ́ ní orí pa láyé tá a wà yìí tó fẹ́ kí wọ́n mọ̀ ọ́ láyé tá a wà yìí pé onímọ̀ nìwọ náà tí wọ́n da ọ mà tó ṣe kí ni tó da sọ́rọ̀ ayé àbí kò nífẹ̀ẹ́ Sheikh Adamu torí kò sí bó ṣe bá sùn láyé ọmọ bá Sheikh Adamu wájú ni radiyallahu ta'ala anhu ọmọ bá wọn níwájú ni ní bá sùn ẹlmi o bọ́ bá di professor lé nìkan tó jẹ́ professor gbogbo bí ó bá ti ké lè rí kọ́ wá fẹnu àtẹ́lù Sheikh Adamu kò sí òní bá bọ́ bá fẹnu àtẹ́lù kéè ṣe professor ayé pé kò ní ojú ọ̀nà kò ṣe bá sùn. torí ó gbalẹ̀ Sheikh Adamu kọjá. bẹ́ẹ̀ ni ọ gbọ́dọ̀ bá wọn níwájú kó tó há sọ́la dọ̀kítọ́rà àbí ustaziya gbogbo bí ọba ti kéwú tún kó wá bá ń bẹnu àtẹ́lù àwọn ò ní bẹnu àtẹ́lù wa. Masha Allah. lọ́wọ́ bá kí ọ̀ndà àti akademiya wọ́n bá ti débẹ̀ lọ́hùn wọ́n máa bá Sheikh Adamu níwájú ni. rahimahullah. inú àwọn tọ́lọ̀ ń wá sí bẹ́ẹ̀ tí ètò sàfà kílípù tí mo rí ọ̀gá akọrin ọ̀gá rọ̀hísù ṣùárà ọgbọ́ èyí tí a lè fi wé kí là ń pè Farazdaki ṣùárà kí ni mo pè Farazdaki ṣùárà èyí ń ní Farazdaki gbogbo olórin fújì ẹni tó mọnú lé fújì tó sì ma ìta rẹ̀ ọmọ kọ̀rọ̀ ọmọ gbangba ọmọ tòsí ọmọ yìí ọmọ nú ọmọ ta Masha Allah. ó yé sí púpọ̀ ọmọ tinú ẹyin orin Masha Allah. àlìjánu orin ni baba Saheed Òṣùpá ájú Saheed Òṣùpá akóredé mandator ayébẹ̀kọ́ àlìjánu orin ni kò sọ lórin ọ̀hún gbogbo olórin tí máa kọrin láyé gbogbo àwọn tí kọrin láyé kò sẹ́ni ó ṣàdúrà kó wọn forin kó wọn tún padà wáyé kó wọn tún kọrin àfòṣùpá nìkan ní pé ìtàn bá ń padà wáyé tí n bá tún padà wá tèmi mà tún padà kọrin ni tàn bá ń padà wáyé tí n bá tún padà wá tèmi mà tún padà má kọrin la kíní kan lówó tèmi lágbègbè ni àìrí kan ṣe kan láfi ṣe tàn bá ń padà wáyé tí n bá tún padà wá tèmi mà tún padà kò sí olórin tó sọ bẹ́ẹ̀. bí o ti sáfà kan tó ní markazi ìwúdí kàrúhì bẹ́ẹ̀ni kò sí olórin kan bẹ́ẹ̀ni tó ń bá ṣé Adama ní markazi mo fi ẹ̀mí mi bùn ọ́ Saheed Òṣùpá ní òun náà fi ẹ̀mí mi bùn orin ibi tẹ́ ti mànú pé oní Saheed Òṣùpá ń kọ kìí so ní tòsí yàyín tọ́wọ́ yẹ pé bí tí ń ru làákàyà tọpọlọ tá a fún Saheed Òṣùpá àti bó ti jinlẹ̀ tó nú ọpọlọ bó ti tó ní tọ́wọ́ yẹ kó jọ̀nà àfà ni káì irú wọn náà ń bẹ nínú àwọn tí wọ́n máa wí pé inú àwọn àfà tí àfẹjọ láyé nù. àwọn kò ti tàfà gbà ọgbọ́ wọ́n ti pẹ́ lẹ́nu sẹ́yìn bẹ́ẹ̀ ni ayakumullah ọwọ́ akọ ń kọrin lọ mo pàdé kílípù onínà mo ṣe pàdé ẹ̀ Mala Dáúdà barakallahu fika òun ló fi hàn mí ó ní tún gbọ́n tí Saheed Òṣùpá wí Masha Allah òun máa fẹ́ play toríjọ́ kan ló pera rẹ̀ ní pé markasiya lòun bẹ́ẹ̀ni níjọ́ tí wọ́n interview rẹ̀ ajé Oríyọmí Hamzat ó interview rẹ̀ ní wọ́n ń pè markasiya ẹ̀yẹ́ ṣe tẹ́ gbé jẹnẹrétọ̀ makanu ńláńlá lọ sí markasi ó ní bẹ́ẹ̀ ni ó ní markasiya lòun níbi òun gbé lọ ní ó ti bá inú ilé òun ni ó ti bá ó ní markasiya ní òun ókè mo rò pé àwọn kan wá ń bú pé àwọn kan wá ń pé ń pé markasiya lòun wọ́n pé àwọn ń takò pé bó ló ti jẹ́ markasi kéwò ló kéta ń pé markasi ó ti bá wọn lọ́wọ́ à ń sọ fáwọn yìí wọn pé ṣe làákà yìí ni understanding tó ń wí ni ó tún wá fi mímọ̀ yé wọn ìmọ̀ náà ló fi yé wọn fa ó tún fi ìmọ̀ hàn níbẹ̀ ni ẹni tí ò kéwú ó tún wá fi ìmọ̀ hàn àwọn tó kéwú. ojúlẹ̀ jumla wáyídá fún àyè tẹ̀fsírì ẹ̀. ojúlẹ̀ jumla wáyídá wọn sì tẹ̀fsírì rẹ̀ ẹ wá gbọ́ orin náà kí ọ̀rọ̀ bá play ẹ̀ tán wá sọ̀rọ̀ lórí ẹ̀ àìsàn máa lọ bí tá à ń lọ pẹ̀lú ògùn Ọlọ́run torí programu tá à ń ṣe yìí ó ti wà ó yẹ ṣe kọ́ mọ́tàn lónìí. ẹ̀ á tún continue ẹ̀ pẹ̀lú episode mi inshallah rahman. Oya. Àfa àkọ́wá ń dá mi lóhùn ìgbà tí o mọ̀ túbọ̀ ń tí mo ń sọ.
òyìnbó pé kíní kan ní school of thought ọ̀sàmọ̀. School of thought. tí bá ní school of thought lágbájá ni mo adopt ó mi ń pè é mo pọ́n làákàyè ẹni yẹn lé mo bá fi làákàyè ẹni yẹn mo bá fi ṣe àtọ̀nà tèmi. ohun tó ń ṣe nìyẹn school of thought Òṣùpá ló belong sí school of thought Mọ̀díkàsí lèmi belong sí. Báyìí ń gbọ́ báyìí. ọ̀rọ̀ pé mo ń kírun sáyé ìdí lọ́tọ̀. Ní ọ̀tọ̀. ọ̀rọ̀ mùsùlùmí yẹn ń bẹ̀ lọ́tọ̀. ìròrí Mọ̀díkàsí yẹn yẹn ṣàlẹ̀ mi ń lò. Ló ti dọ̀gá. mo fa tèmi yọ nú ẹ̀ mo fi ṣe ṣirò bí mathematics. Naam. Ọlọ́run bá wa ṣàlékún dáadáa fún Alhaji Saheed Òṣùpá. Àmín. Sadadallahu khutahu. Àmín bàbá. Ọlọ́run bá wa ṣàlékún dáadáa fún Alhaji Saheed Òṣùpá. Àmín. ẹ lọ lè wo dáadáa ẹ wo orin yìí dáadáa ẹ rí i pé Alhaji Saheed Òṣùpá ìròrí ó jìnnà púpọ̀ nù ròrí àfa ló ṣe ròdúdù fún ẹni tó ná kọ́dà rẹ̀ tó takò pé o ṣe lè pèrè ẹni Markaziya ọ̀la àfa kan ń sọ fún un pé òun ṣe lè pèrè àwọn ní Markazi Bẹ́ẹ̀ni. o ti yé báwọn ọ wá ń fi ìmọ̀ yanjú ẹ̀ fún àfa náà Nípe lọ́dọ̀ àwọn olóyìnbó. ó ń lọ́dọ̀ àwọn olóyìnbó náà pé kíní kan ní school of thought Masabi ní jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ Lárúbáwá Masabi Professor. barakallahu fika Àbí bàbá. school of thought Masabi ní jẹ́ bẹ́ẹ̀ Masha Allah. bí Masabi Maliki ń tẹ̀lé Maliki gbogbo òròrí Maliki ní malo Masabi Abu Hanifa gbogbo òròrí Abu Hanifa ní malo Hayakumullah. Masabi Ash'ariyya níbi àkídà gbogbo òròrí ẹ̀ ní malo Saheed Òṣùpá Alhaji Saheed Òṣùpá ń pé Masabi Markazi lòun ń sọ kì í jẹ́ pé òun jọ́ malé kéwù Markazi àmọ́ Masabi Markazi lòun lò torí pé òun rí ntọ́jọ́ tóun lè fi ṣiṣẹ́ òun Masha Allah. níbẹ̀ torí òun rí i pé inú ilé ni Markazi ilé rúrí ni Markazul fikr Masha Allah. wa tafkir ọgbọ́ Akramakumullah. hunaka al-farqu bayna al-fikr wa tafkir والتفكير. ìyẹn lè ní fikiru tí ò ní ní tafkir Masha Allah. ó ti yé Àgbọ́yé bàbá. Markazi ilé rúrí ni gbogbo tí ń jáde ń bẹ nǹkan sàlẹ̀sàlẹ̀ ebe ẹ̀ bá tiẹ̀ rí bàbá tàná ẹ wo bàbá tóní tán bá ti sọ̀rọ̀ kan gbè ẹ wo ya àwọn yẹn tán máa jáde tí ò ní yé wọn tí gbogbo ń kálukú ọmọ ké Bẹ́ẹ̀ni. ẹ máa wí pé ẹni yìí ìròrí kan Alhaji Saheed Òṣùpá bọ́ọ̀ náà bá sì kọrin gbogbo yẹn máa ké ni. Wallahi. ọ wá ní ìròrí Markazi lòun ń lò torí òun rí nǹkan tó ń fẹ́ òun rí nǹkan tó ń òun á plọ́ọ̀sì ẹ̀ pọ̀ Masha Allah. lòun fi gbé orin jáde tí fi dàbí ìgbà tó já sí pé eléyìí àṣírí báyìí ń já Alhaji Saheed Òṣùpá náà kọ̀ pé àwọn kan kọ̀ pé kò sẹ́nìkan wájú Bẹ́ẹ̀ni. ó rí àwọn àròrí kan wájú kò kéwú àmọ́ ó rí àǹfààní tí ń bẹ lára kéwú jẹ ju ẹlòmíì tó kéwú lọ. Masha Allah. eléyìí jẹ́ àmà wípé àwọn tó bá ní ìròrí tán fi iṣẹ́ ìròrí ṣiṣẹ́ tí ìròrí wọn ò sinmi wọn ò gbọ́dọ̀ má nífẹ̀ẹ́ Sheikh Adam gbogbo ẹni tẹ́ ẹ rí tí ń bú Sheikh Adam àwọn mélòó ní ìròrí ọ̀hún tí ń gbé kitẹ́lẹ̀ náà Sí nǹkan kan lẹ̀. ẹ lè bẹ́ẹ̀ nìkan tó jó ń ròrí tí ń gbìyànjú bí mímà wàláhì kò ní bú Sheikh Adam yóò máa ṣàdúrà fún wọn. Wallahi. Ọlọ́run bá wa ṣàlékún dáadáa fájì Saheed Òṣùpá Àmín. májè oṣù májèlé akáyèrè ọ bàjẹ́ Allahumma. ọlá Muhammad Rasulullah Sallallahu alayhi wa sallam. ẹjá tètè lọ síbi Ibi abásẹ́dé. ẹni tá a fẹ́ ké lónìí. Masha Allah. naam baba Sheikh Adam ń sọ bí Nasimu Saba Radiyallahu ta'ala anhu. fi akhbaril Islam wa ulama biladi Yorùbá baba ń sọ bẹ pé marhalatu kitabi li tarikh ó ti Hayakumullah. marhalatu
kitabi التاريخ. litarikh. Okay, ọ̀yá banka. أما المرحلة الثانية ipò ẹlẹ́ẹ̀kejì التي ìpele مررت kejì عليها èyí tí àwọn rìn lórí ẹ̀ فهي مرحلة الكتابة والتدوين. òun náà ni ká kọ tírà. ipò ká kọ tírà àwọn rìn lórí ẹ̀, ká sì kó tírà jọ àwọn rìn lórí ẹ̀. ولقد دخلت في هذه المرحلة àwọn wọnú kíkọ tírà báyìí منذ عام 1946. 1946 làwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ ipa àwọn kọ́kọ́ tírà láyé. 1946 iná làwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀. لما كتب الله لي السفر إلى البلاد العربية. nígbà tí Ọlọ́run kakọ gẹ́gẹ́ pé kakọ tírà tàríkh tírà ìtàn wọ́n ti kọ àwọn tírà kọ̀ọ̀kan o ti bá wọn kọ́bùlà eléyìí o wọ́n ti kọ àwọn tírà tó wọ́n ti ṣe sáríwù alkarimu yakibali. age of 29 níṣẹ́ Ádámù bẹ̀rẹ̀ sí kọ tírà ìtàn èyí tó di gbogbo ntọ́dà lónìí. age of 29 níjọ́ ni mò ń pé wọn ò ju 35 lọ tí wọ́n fi lọ ilẹ̀ Lárúbáwá ńgbà padà sí mo wá rí i pé 29 years ni wọ́n wà. ìwọ náà wo iye age rẹ tòní, iṣẹ́ wo ni wọ́n ti ṣe, ó ti wà ní 40 years ó ti wà ní 50 years ìjọ ọba iṣẹ́ tí ṣe Ádámù ṣe ní age of 29. لا إله إلا الله. a lè fi wọn àníṣe Ádámù ṣe abara bíi tiẹ̀ abara bíi tiẹ̀ ni àmọ́ kì í tún sabara bíi tiẹ̀ ń ṣe déédéé Muhammadu basharu walaysa kal bashari. abara bíi tiwa ni Sheikh Adam àmọ́ wọn yìí tún sabara bíi tiwa. àwọn لما àkàndé yẹn nù ni. كتب الله لي السفر إلى البلاد العربية. nígbà Ọlọ́run ní kí n lọ sí ilẹ̀ Lárúbáwá. ودخلت السودان العربي. àwọn wọ Sudan. وبلاد مصر العربية. àwọn sì dé Misra. والحجاز. àwọn dé Maka. والمملكة السعودية. àwọn kí gbogbo mamlaka Saudiya pátá. وكثر تساؤل الناس عن نيجيريا. gbogbo ibi táwọn bá wá dé age of 29 náà ni wọ́n ní gbogbo olú yìí káàkiri o 29 years. lọ́mọ tó yẹ pé wọn bá rí nílé lásìkò náà wọ́n máa wà káàkiri pé ń bọ́ lọ́wọ́. àmì bàbá tó bí wọn ti mọ tí wọ́n wá sí láyé wọ́n á jù wọ́n lẹ̀ pé máa lọ Ọlọ́run ó sì máa tẹ̀lé ọ. ó ti yé báwọn ni wọ́n bá káàkiri gbogbo ilẹ̀ Lárúbáwá. وكثر تساؤل الناس gbogbo àwọn Lárúbáwá táwọn bá wá débẹ̀ nítorí máa béèrè lọ́wọ́ àwọn ni pé عن نيجيريا. báwo Nàìjíríà ti rí lọ́dọ̀ yín lọ́hùn, báwo ni Ìsìlámù ti rí ń bẹ̀, والإسلام فيها. báwo ni Ìsìlámù rí ń lu yín lọ́hùn, وعلمائهم. bó làwọn àfáà bẹ, وكتبهم. bó ni tíra tí wọ́n jẹ́ gbogbo àwọn àfáà àwọn jẹ́ wọ́n ní tíra táwọn náà ní tíra àwọn àfáà Nàìjíríà. Sheikh Adam wa ní وكنت أجابهم بأجوبة wà kúntù kí ló pé كنت أجاوبهم بأجوبة. gbọ́ kọ́ọ̀ṣì أكرمكم الله. wà kúntù ujawibuhum. بأجوبة Sheikh Adam ní èsì tí ma wá fún wọn. ليست كافية شافية. èsì yẹn ò tó yin ìrẹsì ń fọ dáadáa èyí máa ń fèsì bí wọ́n ti rí àmọ́ Sheikh Adam wa ní èsì yẹn ò tó torí ìrí nǹkan tí mo gbẹ́sẹ̀ lé kí n mọ tí ń fi sọ̀rọ̀ fún wọn lọ́hùn. لأن علمي في الموضوع. torí wípé ìmọ̀ àwọn nípa ọ̀rọ̀ kákọ ọ̀rọ̀ ìtàn ìsìláàmù Nàìjíríà nígbà náà لا يسمن ولا يغني. kò tó mi láti fi dìfẹ́ndì àti láti fi dá àwọn Lárúbáwá yẹn lóhùn. لذلك wàbá ni ntọ́ fà á nìyẹn torí ìdí eléyìí عليت على نفسي ni mo fi wá dámájẹ̀mú fúnra ara mi. أن أدرس تاريخ بلادي. mo fẹ́ lọ lè béèrè ìtàn ìlú mi ilẹ̀ Yorùbá ilẹ̀ Ìlọrin ilẹ̀ Yorùbá àti gbogbo Nàìjíríà mo fẹ́ wádìí ìtàn wọn. وأن أنشر ما كتبت بين الأقاصي كنز- والأداني. kí n sì wo ohun tí máa kíni. وأن أنشر أها. ما كتبت kọ́ọ̀sì. بين الأقاصي والأداني. mo fẹ́ wo ohun tí wọ́n ti kọ kalẹ̀ àwọn tó jìnnà àtàwọn tó súnmọ́ mo fẹ́ káàkiri bó ti jìnnà tó. فبدأت في البحث. bàbá ni mo wá bẹ̀rẹ̀ báàsì ẹ wá wo báàsù yìí ẹ wo bí Ìlọrin ti tó níjọ náà ẹ wo iye ilé tí ń bẹ ńlọrin gbogbo ilé ní pátá ni wọ́n káàkiri láti lọ béèrè ìtàn àwọn àfa wọn torí kò sákọọ́lẹ̀ tí wọ́n lè fi ṣe mọ́ríjáwù حياكم kò الله. sí pé ẹnìkan ti kọ́ rí dépò tí wọ́n lọ lè wo ntọ́kọ ẹnìkan kan ọ̀kọ́ ìtàn àwọn àfa lọ́rin rí láyé bóòlù àwọn ti wá ṣe àwọn ń káàkiri inú ilé wọ́n wá jókòó ẹ dákun bó àwọn àgbàlagbà tí wọ́n pilẹ̀ lé bó wọ́n ṣe pilẹ̀ bó ní sẹ́ wọn ibo wọn bá dé ibo wọn ti ń bọ̀ ibo nílùú wọn iye àwọn mẹ́rin ló kéwú lọ́dọ̀ wọn wọ́n jókòó yín wọ́n kọ kalẹ̀ wọ́n tún lọ bòmí wọ́n wá káàkiri gbogbo Ìlọrin bẹ́ẹ̀ ẹ wo iye ìgbà tí wọ́n lò wọ́n kò ń bí èyí wọ́n lọ lẹ̀ Yorùbá gbogbo lẹ̀ Yorùbá wọ́n káàkiri bẹ́ẹ̀ pẹ̀lú wàhálà
wọ́n kọ ìtàn àwọn àfa ńlá ńlá kọ̀ọ̀kan ní gbogbo ìlú tán bá dé lu Ìwó ẹ wo iye àfa àti bẹ́ẹ̀ tán bá dé Òṣogbo ẹ wo iye àfa àti bẹ́ẹ̀ tán bá dé Ìbàdàn ẹ wo iye ilé àfa àti bẹ́ẹ̀ ẹ wá Abẹ́òkúta ẹ wo iye la bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ wọ́n wá ń kọ gbogbo ẹ̀ wọ́n ń kọ kalẹ̀ wọ́n tún wá kú ńbẹ̀ wọ́n tún wá fò tó dilẹ̀ Haúsá wọ́n tún lè béèrè tàwọn Haúsá lọ́hùn gbogbo àwọn àfa alátẹ̀rí Usman fún àti gbogbo wọn lè béèrè wọ́n tún kú ńbẹ̀ ó di ti Ghana ó di ti Ghana ó di ti Benin yàí ó di gbogbo ẹ̀ tí Adamu wá ń ṣe wàhálà káàkiri láti wá kẹ́nìkan wá dé kó wá ní ṣe Adamu òṣìṣẹ́ ńgbọ́ wá ní ṣe Adamu òṣìṣẹ́ a wá béèrè lọ́wọ́ rẹ̀ wípé ṣé Adamu tó ní òṣìṣẹ́ yìí inú ṣe ti ṣe ká Adamu tó ṣe ìjẹ́ bẹ́ẹ̀ kọ́ ni àwọn atọ́kọ̀wọ́ ń kéwú fi lajú tí wọ́n fi mọ ìtàn tá à ń sọ yìí ni torí wọn ò mọ̀ tẹ́lẹ̀ tíra àwọn náà ni wọ́n kà kò sí ẹni tí ó pò wọn ka tíra ṣe ká Adamu rí ẹni tí ó bá ka tíra ṣe Adamu rí tí èyí sọ ọmọ Markasi ọ wà ní ọ ka tíra ṣe ká Adamu rí àbọ̀ ọgbọ́n kankan bí tíra ṣe Adamu rí jáde kó sì gbá Al-Qur'ani ó búra balẹ̀ yẹn kẹ́wọ́lì bùlá wà lẹ́yìká kò sí ọgbọ́n tó fẹ́ dá kọ́dà bó ṣe wàrà fi kàn ọ gbọ́dọ̀ má pé ọ débẹ̀ rí nínú tíra ṣe ká Adamu nínú àǹfààní wọn ẹ wá wàdú wàhálà tí ṣe ká Adamu ṣe káàkiri bàbá wa nígbà mọ́ wá ṣiṣẹ́ débẹ̀. badatu fil baathi mundu dhalika tarikh. láti àtọ́dún yẹn náà ni. hatta akharajitu kitab al-islam fi Nigeria. àkọ́kọ́ tí àkọ́kọ́ gbé jáde tó jẹ́ tírà tarikh tó sọ ìtàn òun náà ni al-islam fi Nigeria. 1948. watoba wa nashara. watubi'a. wa nushira 1950. 1948 ni mo parí ẹ̀ àmọ́ 1950 ni wọ́n tó tẹ̀ jáde 1950 ṣé Adamu wa ń bẹ ní ọmọ 33 years 33 years ni wọ́n ṣe al-islam fi Nigeria ó wá káàkiri táwọn alárúbáwá ìbẹ̀ làwọn alárúbáwá ti mọ ọ̀rọ̀ nípa Nigeria tá fi mọ bí islam ti rí ń bẹ ṣé ká Adamu ló jẹ́ káwọn alárúbáwá mọ bí islam ti tó Nigeria. ثم أتبعته بكتاب موجز تاريخ نيجيريا موجز تاريخ نيجيريا ńgbọ́ ya tí ọ̀pẹ́ mo bá tún fi tírà mi mo fi sọ̀tàn Nàìjíríà موجز تاريخ نيجيريا mo sọ̀tàn nípa Nàìjíríà ní 1962 mo tún fi yín lé. وطبع ونشر 1964. 64 ni wọ́n tẹ̀ yín. ثم أخرجت ما هو خاص بعلماء مدينة إيلورين. nígbà náà lẹ́yìn yìí mo ẹ̀ṣẹ̀ wá ṣe èyí tí ó wá ṣe déédéé ṣe àmọ́ pé Islam fi Nàìjíríà wọn kọ́ sí àyíbẹ̀kọ́ wọ́n ẹ̀ṣẹ̀ tún wá ṣe موجز تاريخ Nàìjíríà mo wá fẹ́ ṣe èyí tí ó ṣe èyí tó yẹ pé specialize ní ọ̀jẹ̀ pé àwọn àfáà lọ́ni nìkan àtàwọn Madina Ìlọrin ìlú Ìlọrin òun nìkan mo ẹsẹ wá ṣe lamahatul Ballawri fi mashayiri ulamai Ìlọrin mo wá ṣe lamahatul Ballawri 1983. ثم أخرجت أخيرا هذا الكتاب lẹ́yìn rẹ̀ mo ẹsẹ wá gbé Nasimu Saba ó ti bá wọn mo ẹsẹ wá gbé jáde ṣé Adamu wá gbé Nasimu Saba jáde 1986 wọ́n gbé yẹn jáde Nasimu Saba. وعمدتي في تاريخ الشمال في تاريخ يوم بولودي اوتوباي wọ́n ti fẹ́ bọ́ síbò mínú bàbá ní amma fima yata'allaqu bi madinati Ìlọrin amma fima yata'allaqu bi madinati Ìlọrin èyí tọ́rọ̀ má ti ìlú Ìlọrin faqad sabaqani Sheikh Ahmad bin Abi Bakri fi kitabi ẹ wo amana ilmiya amma ma yata'allaqu bi madinati Ìlọrin èyí tó jẹ́ ìtàn Ìlọrin faqad sabaqani ẹni ó ṣáájú mi ńbẹ̀ Sheikh Ahmed baba wa Sheikh Ahmed bin Abi Bakri ibi kitabu wọn wa qasaidi mashayikhihi àti orin tí wọ́n kọ fáwọn àfáà ka Muhammad Thani gẹ́gẹ́ bí Muhammad Thani wa Ahmad Yamma àti Ahmad ọmọ Yamma tí àfáà ọmọ àkókòrò kọ̀ọ̀rọ̀ wọn wa Muhammad Baigore àti baba Baigore táfọ̀ ọmọ àkókòrò kọ̀tàn wọn èwo tó rè tó ti Ìbàdàn ni واخيرا عذرت على ما في التراث ابناء الشيخ عالم تحت عنوان النور المسون كل ذلك من الكتب المدونه قبل من تاريخ Ìlọrin ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba inani àmọ́ ìtọ́ jẹ́ tàwọn àfà lam yasbiqni min ahadu aw fi ahadu ẹni kan ṣáájú mi ńbẹ̀ àwọn làwọn sílẹ̀kùn rẹ̀ kalẹ̀ fún àwọn èèyàn eléyìí ń dó bá ń kọ́ sí mi bàfà àgbà kòkòrò
tí Sheikh Adamu kọ ìtàn wọn Sheikh Adamu wa ń sọ ń gbà yíyá bàbá wa ń pé báńkà yìí Ihda'ul Kitab nígbà tí wọ́n ṣe Lamahatul Billur tó ìjà pé Lamahatul Billur yìí Ballur yìí awil Billur èyí tó bá wọ ní ìpinnu méjì al-Billur wal Ballur bákan náà méjèèjì. So bàbá wa kọ pé àfàgbà kòkòrò tí mo lè gba turasu wọn tí mo gba akhbarul qurun tí mo wá sọ do di tírà kó lè máa jẹ́ ìrántí fún àwọn jílù tí ń bọ̀ wá léyìí tí ò ní parí mọ́ ó ti yé báwọn bàbá wa pé Ihda'ul Kitab ila ali bayti yìí kòkòrò bàbá ní mo fi tírà yìí mo dedicate yọ̀dà fún àwọn ará ilé kòkòrò wa ali bayti Baygore àtàrà ilé Bígọ́rẹ̀. هذا الكتاب bàbá ní tírà Lamahatul Billur yìí الذي تكلفت بإخراجه èyí tí mo gbé kọ́ra mi lọ́rùn pé gbé jáde مطبوعا لنشره èyí بين من يعرفه أو يسمع به من أبناء مدينة إيلون tí wọ́n tẹ̀ tí wọ́n fi ta ń fọ́n káàkiri kọ́ máa ṣe kí ni بين من يعرفه láàrin fún ẹni tó bá mọ̀ أو يسمع به àbí ó bá gbọ́ من أبناء مدينة inú àwọn ọmọ Ìlọrin وغيرها في نيجيريا àtàwọn míì Nàìjíríà tí èso ọmọ Ìlọrin gbogbo wọn mà. والذي يعتبر مرجعا من مراجع تاريخ مدينة إيلون tírà Lamahatul Billur yìí òun ni tírà tí ọjà sí wípé òun ni ó máa jẹ́ ibùdarí sí gbogbo ẹni ó bá fẹ́ sọ ìtàn Ìlọrin ibi tírà mi yìí ni ó máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹni tí ó bá sọ̀tàn pa àwọn àfáà tó ti lọ Ìlọrin ó ti yé báwọn tírà mi yìí ni ó máa kọ́ wọn lẹ́kọ̀ọ́. أو الذي يعتبر دليلا على مكانة العلم abẹ́ni tó bá fẹ́ mú ẹ̀rí wá nípa bí màá ti rí yà yìí والأدب العربي àti bí ẹ̀kọ́ Lárúbáwá ti rí yà في yìí بلاد يوروبا nílẹ̀ Yorùbá على ما كتب بالنص العربي فيها pẹ̀lú èyí tí wọ́n kọ pẹ̀lú nasu Arabi لم أجد من يفرح بنشره. ṣé Adamu ní rẹ nìkan tínú rẹ̀ dùn lérí tírà Akhbarul Qurun tá a bá gbà kókóró ṣe tí mo wá gbé jáde tí mo fi tàwọn àfà tí mo fi kún tí mo wá sọ di Lamahatul Billur ṣé Adamu ní rẹ nìkan tínú rẹ̀ dùn sí iṣẹ́ yìí. أكثر من أسرة المؤلف tó الشيخ ju àwọn ẹbí alfa àgbà ẹni tó ṣe tírà náà bàbá wa Ahmadu ọmọ kòkòrò Munahabi Bakiri kòkòrò àwọn ẹbí wọn ṣé Adamu ní inú àwọn ẹbí wọn dùn sí púpọ̀ kéèyàn wá ní ṣé Adamu dàtàn rú iná ṣé Adamu sọ yìí ṣé Adamu ní mo kọ ìtàn àfa àgbà kòkòrò mo sì ṣiṣẹ́ wọn mo mú tùrásù wọn mo mú jáde kí gbogbo ayé orí ṣé Adamu ní rẹ nìkan tí inú rẹ̀ dùn junú àwọn ọmọ àfa àgbà kòkòrò lọ. وعلى رأس اليوم ẹni tó jó lórí wọn tínú ẹ̀ dùn jù lónìí níjọ́ náà السيد محمد سعيد òun náà ni bàbá wa Muhammadu Sa'id Kawu القاضي الكبير alqadi adájọ́ àgbà بالمحكمة العليا ní kí là ń pè high court lẹ́kọ̀ọ́ nígbà náà pé àwọn nínú wọn dùn jù àwọn ni bàbá wa Justice Saidu Kawu. كما لم أجد من يسر بتوزيعه. ṣé Adamu ní ìtúnrẹ́ ní tínú rẹ̀ dùn wípé kí n fi tírà yìí kí n fọn káàkiri. أكثر من أسرة أستاذ المؤلف. ju ẹni tí ó jẹ́ ẹbí àfà tó ṣe tírà yìí. أستاذ المؤلف. al-ustaz àfà tí wọ́n jẹ́ ń wọ àfà sáàlì dùn bára kẹ́ dùn àfà kọ́ mi min usrati ọ̀dà al-muallim àní ẹbí àwọn ẹbí àfà ẹni tó ṣe tírà mùdọ́fù ilé inú ẹbí àfà ẹni ọkọ̀ tírà torí àfà Bígọ́rẹ̀ làfà ọmọ kòkòrò pé ẹbí àfà kòkòrò ti dùn wípé inú wọn ti dùn wípé nǹkan bàbá wa ní ṣé Adamu sì gbé tó gbé sókè báyìí ṣé Adamu sì nílé ó ní sí àwọn bàbá wo ò ní parẹ́ iṣẹ́ ajé Adamu náà ò ní parẹ́ àdúrà táwọn alẹ́ kòkòrò àti ilé Bígọ́rẹ̀ ṣe fún Sheikh Adamu tínú wọn dùn sí iṣẹ́ àwọn àfa àgbà tí wọ́n gbé jáde àdúrà àwọn náà ní ṣẹ́dùn ní tààrà kù tí ó pè ò ní lọ mọ́. الشيخ محمد بيغوري واكثرهم قضاة شرعيون. gbogbo wọn ni adájọ́ ni wọ́n adájọ́ sẹ̀ríà ni wọ́n adájọ́ kọ́mọ̀sì náà àbíkílẹ̀ máa ń pè kọ́mọ̀ ń lọ. في مدينة إيلون nínú lọrin àyè. ومدينة لاغوس àti lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. وغيرهما من المدن. ọ̀ya máa ń sọ àbá. اعترافا بتقديرهم. wọ́n ma value tí mo ṣe. في كل مكان. ní gbogbo àyè. إذ لا يعرف الفضل. ẹnìkan ò ní ma ọlá àfẹni ọba lọ́lá ẹni tó bá jẹ́yàn ní ma ẹni ó jẹ́yàn
ẹni ọba ní òsè ádámà kò sóhun kò sáfà rẹ̀ والجاهل bá àfà rẹ̀ bá ń bẹ kò ní pé òsè ádámà والجاهل àmọ́ aláìmọ̀kan لا يكرم العالم láyé aláìmọ̀kan ò lè pọ́n onímọ̀ lé ọ̀tá aláìmọ̀kan mọ̀ bọ́ mímọ̀ sí. وتشجيعا له على ما يقومون به من تقويم الأول وتعديل العوج في المجتمع وميدان القضاء أهدي إليهم هذه الطبعة من الكتاب وفقنا الله وإياهم لما يرضيه. نعم Sheikh Adamu wá ṣe wàhálà wọn ṣiṣẹ́. Rahimahullah. Bàbá kọ ìtàn gbogbo àwọn àfáà kẹ́ wá mọ̀ bí Sheikh Adamu ti wá rí. Wọ́n kọ iṣẹ́ gbogbo àwọn àfáà wọ́n sì kọ tán gbogbo àwọn àfáà gbogbo wàhálà tí wọ́n wá ṣe yìí. Bàbá wa sọ̀tàn kó wá bàbá wa ní sọ̀tàn ara mi. Ẹ gbọ́ ní yẹn ra mi Sheikh Adamu ní sọ bí mo ti tó ní gbéra mi tóbi ní pera mi ní nǹkan gbogbo àwọn tó jẹ́ nǹkan ni mo ti dákọ̀ wọn káyé ọmọ bí wọ́n ti tó pé bẹ́ẹ̀ tí ń fẹnu dákọ̀ wọn ni wọ́n jù bẹ́ẹ̀ lọ. Akan gbé àfa àkókóró àfa ọmọ àkókóró àfa ọmọ àkókóró káì ó jù bẹ́ẹ̀ lọ ó ju àwọn Ibnu Baz Ibnu àtàníjẹ́ báwọn gbogbo àwọn àfa Lárúbáwá tá à ń pa àwọn àfa wa lónìí gbogbo àwọn eléyìí jù wọn lọ tọ́ra àwọn èso ọmọ Lárúbáwá wọn ò sì kéwúnlẹ̀ Lárúbáwá wọ́n sì mọ̀ ọjọ́ ọmọ Lárúbáwá lọ. Masha Allah. Àti inú àtòdé ni wọ́n mọ̀ sáàbà kó àfa bí gọ́rẹ̀ tí ń kọ́yàn mírásù tí sì ń fi mírásù kọ́yàn náhàwù ọmọ Lárúbáwá olóṣèlú ẹ̀rí Sheikh Adamu ló jámà bí ìbá ṣe Adamu àkọọ́lẹ̀ wọn kọ́dà ní mọ̀ pé àfa bí gọ́rẹ̀ ṣerú nǹkan báwọn rí wàláhì àlìmà òun náà lè máa wo ọwá ṣe Adamu wa ní ẹ̀yìn ní kọ̀ǹkan kan lẹ̀ nípa mi àmọ́ yìí sọ ìtàn bí mo ti wáyé ó ti báwọn èyí táwọn èèyàn lè mọ̀ àmọ́ yìí ní sọ ọ̀tàn kan tí ó yìn mí Omari tarjumatul muallif la uridu an aktuba an nafsi ma ya'rifuhu an-nas. Ṣé Adamu ní kon kankan táwọn èyàn ti máa ń pa mi tẹ́lẹ̀ ṣé báwọn èyàn má gbà tí mo wáyé wọ́n sì má gbà mo dáyé àwọn èyàn má tàn mí àwọn tí ń bá tàn mí ń bẹ láyé wọn èkú ṣé Adamu ní sọ tàn ara ní sọ kankan nípa mi. Bal taraktu lahum majalan. Ṣé Adamu ní àmọ́ mo fi àyè lẹ̀ fún àwọn èèyàn. Liyaktubu madhan. Ẹni tí ó bá yìn mí kọ́kọ́ lẹ̀ tí ń bá kú tán ẹni tí ó bá kọ ọ̀rọ̀ mi lẹ̀ tí ó yìn mí kọ́kọ́. Aw dhamman. Ẹni tí ó bá kọ tírà tí ó bu mi kọ́kọ́ mo fàyè lẹ̀ fún kálukú farabalẹ̀ tó bá yẹ kí mi bá fi tírà bu àwọn aṣáájú ẹni tí bá ń bọ̀ wá kó bu mi. Tó bá yẹ kí mo bá fi tírà yìn àwọn aṣáájú ẹni tí bá ń bọ̀ kó yìn mí àmọ́ tí n fi tírà bu aṣáájú bẹ́ẹ̀ yẹn bá kọ tírà tó bu mi mo fi lẹ̀ tèmi àtọ́lọ́run á pàdé. Ṣé Adamu lọ sọ yẹn. Taraktu lahum majalan liyaktubu madhan. Ẹnìkan ò ní kọ tírà kó fi tírà bú Sheikh Adamu kó ń tọ̀ wọn rojú rí Ọlọ́run lálùkìyàmá. Gbogbo tírà tí Sheikh Adamu ṣe wọ́n fi yin àwọn àfáà tó tóbi ni wọ́n fi gbọ́lá àwọn tóbi ni kẹ́nìkan wá dé kọ́ wá kọ tírà kan kọ́ wá ní tírà tó ń kọ yìí òun ó fi bú Sheikh Adamu ó ń tọ̀ wọn gbọ́dọ̀ ṣe káì kọ́ gbọ́dọ̀ ṣe kọ́ gbọ́dọ̀ ṣe. Sheikh Adamu ni mo fi lẹ̀ ẹni tí ó bá yìn mí kó yìn mí ẹni tí ó bá bú mi kó bú mi ntọ́ bá wù yẹn sọ tí n bá kú tán. Aw sidqan. Òdodo lẹ́ sọ ni. Aw ghayruhu. Abẹ́ parọ́ mọ́ mi. Walhamdulillahi ala dhalika. Sheikh Adamu ni mo dúpẹ́ gbogbo ntẹ́ ẹ bá ṣe lẹ́yìn mi tí n bá lọ mo dúpẹ́. Walfadil. Walfadil. Ẹni ọlọ́lá jù. Man tu'addu saqatatu. Ẹni ó bá lọ tán táwọn èèyàn ń bú ni. Òun lọ́lọ́lá jù lọ́dọ̀ Ọlọ́run. Ẹni ó bá lọ tán táwọn èèyàn ń bú wọ́n fẹnu kàn. Now, àmọ́ Sheikh Adamu ni mo fẹ́ kọ nǹkan táwọn èèyàn ò ní mọ̀ nípa mi kí n má wá lọ tán kó má máa da ìtàn mi rú ìtàn bí mo ti wáyé àti bí mo ti jáde àti bí tí n ti ń bọ̀ wá kó má dàrú tí n bá lọ tán ẹ jẹ́ n fọwọ́ ara mi kọ́ kalẹ̀ torí àwọn tí ń bọ̀ wá kó lè mọ̀ tẹ̀mí Adama. Farabalẹ̀ òun ní sọ yìí pé kò sí ẹni ó ní ìtàn tẹ́rùjúmọ̀ àyàtú rẹ̀ tó fọwọ́ ara rẹ̀ kọ́ngbà tí ń bẹ láyé nu gbogbo àfa Sheikh Adamu nìkan iná ló ní tẹ́rùjúmọ̀ yẹn. Gbọ́ àwọn nìkan ni wọ́n ni nínú tí wọ́n ní àti bá ti kọ́ òun ọ wá ṣàǹfààní fún àwa tá à ń jọ ọmọ kí wọn lónìí torí bàbá ti bẹ́ẹ̀ wọ́n dàtàn rú. litamamil ma'rifa kí wọ́n lè mà walwuduh kó lè bá kílíà sóńkálùkù pé bí mo ti rí ni. fa inni Qasim tábà ti pélé tán á close ẹ̀. Eléyìí tí ń bọ̀ wá ọ̀rọ̀ tí ń bá bọ́ ń jò ní á fi síbi halkọ Tuesday pẹ̀lú òkú Ọlọ́run nbí asọ́dún munasabati islamiyya ẹ̀jẹ̀ a padà síbẹ̀ pẹ̀lú òkú Ọlọ́run torí pé àwọn tí Sheikh Adamu kún fi gba àwọn àfa ilẹ̀ Yorùbá lẹ̀ lọ́dọ̀ àwọn Lárúbáwá ní kọ́nfúrẹ́sì gbogbo alamul Islam al-mu'tamaru
mu'tamaru rabitatul alam al-islami tí Sheikh Adamu kọ tí wọ́n fi gba gbogbo àwọn àfáà Nàìjíríà àtàwọn pàápàá jùlọ ilẹ̀ Yorùbá tí wọ́n fi gbà wọ́n lẹ̀ ohun ìbẹ̀yà yìí. Yakumullah. Iṣẹ́ Sheikh Adamu ta fàyè wọn sínú iṣẹ́ oníṣẹ́ ni Sheikh Adamu wá ṣe láyé wọ́n fàyè wọn sí oúnṣẹ́ ni Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ń ṣe tiwọn nísìnyí àsìkò tọ́lọ́ ẹ̀ṣẹ̀ wa ń bá wọn ṣiṣẹ́ tiwọn lẹ́nu kan adé lọ́wọ́ nígbà náà ọba sí ọ̀hún jẹ ẹni ọba wí bẹ́ẹ̀ kò ní pàdé àánú Ọlọ́run bẹ́ẹ̀ mọ̀ sọ fún un Amina ya Allah. iṣẹ́ oúnṣẹ́ ni wọ́n ṣe Allahumma amin. wọ́n sọ yìí nísìn wọ́n ní nísìn kankan pa mi mo fi tèmi lẹ̀ fáwọn tí bá ń bọ̀ lẹ́yìn wọ́n bá kọ́ńtọ́ dá ń pa mi ẹni tí wọ́n bá kọ́ńtọ́ dá kọ́kọ́ ẹni tí wọ́n bá kọ́ńtọ́ dá kọ́kọ́ àmì mi ti kọ́ tàwọn tó ṣáájú dá ẹlòmí ọ̀rá rẹ̀ láyé àyíkó tó dá kìyàmà. Subhanallah. Kó jàmbá Sheikh Adamu. nsọ àbá. Fa inni. Sheikh Adamu ní èmi tí ń kọ́ nǹkan lẹ̀ yìí. Adam. èmi náà ń pè ní Adam. Binu Abdul Baqi. ọmọ Abdul Baqi. Binu Abdullahi al-Baqi bun Habibillah. ọmọ Abdullahi al-Baqi Abdul Baqi ni bàbá mi Habibullahi ló bí Abdul Baqi. Bun Abdullah. Abdullahi ló bí Habibullah. Akhbarani walidi. bàbá mi sọ fún mi. Anna jaddi. wípé bàbá mi ti ń jẹ́ Habibullah. tí ń jẹ́ Habibullah. Nazala ila Ìlọrin. òun ló wá sí Ìlọrin Habibullahi ló wá Ìlọrin. Min Ọ̀yọ́lé. láti Ọ̀yọ́lé. Bisuhbati Atiba. ní ẹbí Àtìbà. Li annahu min hasiyati lọ́yọ̀ Aláàfin. inú ilé Aláàfin inú àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ Aláàfin inú àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ Aláàfin amúgbálẹ́gbẹ̀ẹ́ Aláàfin inú ẹ̀ ní bàbá tó bí wọn tó ń pè ní Habibullah ibẹ̀ ni wọ́n ti ṣe wá. Mimman ọmọ Ọ̀yọ́ ni Sheikh Adam àkíkí nípìlẹ̀ ní nasab Yorùbá ni wọn. náà mimman yusammauna ashab saroj. àwọn tí wọ́n ń pè ní asahabu zaraj. nazala jadi awalan fi dari imami. bàbá tó bí àwọn sọ̀kalẹ̀ nígbà àwọn dé lọrin bàbá tó bí bàbá àwọn tá à ń pè ní Habibullah òun ló wà lọrin. nazala awalan fi dari imami. ìdí àpẹ ni wọ́n kọ́kọ́ sọ sí first náà kọ́kọ́ dé lọrin ìdí àpẹ lọ́kọ́ gbà wọn lálejò. thumma tahawala ila. tọ́ kí ló fà á torí pé ìdí àpẹ yẹn Ọ̀yọ́ ni wọ́n Ọ̀yọ́ pa Ọ̀yọ́ wọ́yọ́ bá sí ọmọ bá wọ bìkan ibi táwọn aràn rẹ̀ wà ní ọkọ̀kọ́ lọ òun lọ́fà tán fi kọ́kọ́ lọ dí àpẹ ní dí àpẹ ìdí àpẹ kọ̀kọ̀ ìtàn ìdí àpẹ ọgbọ́dọ̀ já pẹ̀lú Sheikh Adam ọgbọ́ òun lọ́fà tí sẹ́wọ̀n Nàìjíríà fífẹ́ bàbá ọlọ́mọba wa sàlékún àláfíà wọn kó sàlékún orí wọn àfà wọn bá ti kọ̀rọ̀ Sheikh Adam sí Nàìjíríà ọgbádùn mà tó náà wà yìí pé fami ẹbí àwọn nù ni. nazala awalan fi dari imami. àwọn tani sáré yín bẹ́ẹ̀ alábùnú. naam. nazala awalan fi dari imami ìdí àpẹ. wọ́n sọ̀kalẹ̀ sílé ìmáàmù dí àpẹ. thumma tahawala ila ọmọdá. wọ́n ẹsẹ̀ wá kú mbẹ́ náà wọ́n á fún wọn láyè lọ́mọdá. thumma ma'al qa'id ọlọ́mọdá. pẹ̀lú ọlọ́mọdá àgbà náà òun ló wá fún wọn láyè mbẹ́ ni wọ́n fi ń pibẹ̀ nílé ará Ọ̀yọ́. wọ́n á ń jẹ́ agbógun mọ́tì. náà. wàbánà masjida ọmọdá. àwọn náà wá kọ́ masalasi ọmọdá bàbá wa Habibullah tó jẹ́ bàbá Sheikh Adam àwọn náà fi masalasi ọmọdá àwọn náà kọ́ àwọn náà fi lélẹ̀. fakana awwala imamin fi. àwọn la kọ́kọ́ ìmáàmù ní masalasi ọmọdá tí bàbá wa ìmáàmù ọmọdá ń bẹ lónìí. wàdálíkà hawali 1870. ní 1870 ní eléyìí ṣẹlẹ̀ ní 1870 ní bàbá tó bí bàbá Sheikh Adam tán pè ní Habibullah ni wọ́n dé lọ́rin ni wọ́n sì fi masalasi lélẹ̀ lọ́mọdá wọn tán ti kọ́kọ́ jẹ ìmáàmù la kọ́kọ́ ìmáàmù ọmọdá. wàkánà jáde. bàbá àwọn tá a wí. yu'allimu subyana al-Qur'an. a máa wá kọ́ àwọn ọmọ kéékèèké ń kéwú níbi jẹ́ pé àtọ̀lẹ̀dọ́lẹ̀ àfáà ni Sheikh Adama wìrásà ìlmíyà ni Sheikh Adama jẹ àmọ́ bí wọ́n ti tọrọ wọn Ọlọ́run nìkan lọ́ba tọ́mà torí wọ́n tọrọ Sheikh Adamu ni báwọn náà ṣe tọrọ bàbá Lágége tó níyì irú Sheikh Adamu yìí sọ ma pé mo kàn sunrun ọmọ kọ kẹ́ pé ọkàn wù mí kí n sunrun ọmọ ìyàwó mi jáse kan sí jábìmọ̀ kan sí èyí nǹkan kì í ṣerú ẹ̀ ọmọ tí wọ́n palẹ̀ ma kún ó tó sunrun rẹ̀ tí wọ́n wọ kálúwà pẹ̀lú táwọn ń fẹ́ rè ilẹ̀ Lárúbáwá wọn ti tọrọ ẹ̀ irú tí wọ́n fẹ́ ń sin ní Asia òun ní Sheikh Adamu fi fẹ́ràn Asia rí náà fi fẹ́ràn Masari ní Egypt torí pé bẹ́ẹ̀ wọ́n ti tọrọ wọn irú ẹ̀ làwọn ẹni Ọlọ́run máa tọrọ bẹ́ẹ̀ wọ́n máa bẹ Ọlọ́run pẹ̀lú ọmọ táwọn fẹ́ rè wọ́n bá rà àfa kan láàfa ńláńlá kan nílùú kan wọ́n á ní wọ́n Ọlọ́run bùnmí rú ẹ̀ wọ́n náà wọ́n bá tọrọ máa tọrọ ọmọ gidi lọ́dọ̀ Ọlọ́run náà. kana jaddi yu'allimu subyana al-Qur'an al-karim. bàbá wọn kọ́ máa ń kéwú.
وعليه تخرج كبار أهل الناحية ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní ọmọdání láwọn àwọn àfáà ń bẹ ọ̀pọ̀lọpọ̀ wọn kéwú lọ́dọ̀ bàbá tó bàbá Sheikh Adam قبل تقدمه في السن kó tó di pé ọjọ́ eri wọn wá bọ́ sí ipò àgbà lọ́jọ́ eri ولما كبر في العمر ẹgbà wọn wá dàgbà nú ọjọ́ eri wọn جعل الإمام كورانغا نائبا له wọn wá fi ìmáàmù kúráńgà fọ ọmọdá ìmáàmù ọmọdá òun náà wá fi ṣe náà ìbí àbí pé ìwọ máa kí ara mi ti dàgbà ìrìn ṣe wàhálà mọ́ ẹ máa tò lẹ́yìn. لأنه هو أيضا مهاجر من إسين torí ìsẹ́yìn làwọn ti wá sí lọrin yà yìí. وأخبرني والدي bàbá àwọn sọ fún àwọn. أنه سماني آدم wọ́n ní bàbá wa pé bàbá mi láwọn sọ mí ní Adam wọ́n ní Adam táwọn sọ mí ń. تبركا بجده wọ́n láwọn fi wá àlùbáríkà pẹ̀lú bàbá ìyá wọn méjì أمه bàbá tó bí ìyá bàbá tó bí màmá tó bàbá Abdulbaki bàbá tó wá bí wọn. من أمي حليمة بنت الفا ìyá wa Alima ọmọ Alfa Adam alánàmú Alfa Adam alánàmú Alfa Adam alánàmú ló bí ìyá tó bí bàbá Abdulbaki tó bí Sheikh Adam bàbá wa ní àwọn wá Samani àwọn Adam, sọ ní Adama torí bàbá ìyá mi tí ń jẹ́ Adam tó sì jẹ́ àfa àtọ́ lámìláyé mujabu dáwà ni wọ́n bá sọ fọ́lọ́run pé báyìí ni Ọlọ́run ò ní bẹ́ẹ̀ ni ó sì jẹ́ àfa ńláńlá òun ni mo wá torí ẹ̀ wà lùbáríkà wọn kí mo sọ̀rọ̀ náà ní Adam ẹ wo bí gbogbo kí ni mo ṣe papọ̀ náà. الذي اشتهر بالصلاح والتقوى في èyí tó já sí wípé gbogbo ayé lọ́mọ bàbá àfa Adamu alánàmú wípé ẹni ire ni ẹni Ọlọ́run ni olùbẹ̀rù Ọlọ́run ni onímímọ̀ ni ẹlẹ́sìn ni oníwìláyà ni. والذي قرأ عليه شيخ سارمي القرآن àfa alánàmú ni òun la àfa Sàrùmí ka ló kéwú lọ́dọ̀ rẹ̀. ومبادئ العلم قبل انتقاله إلى البوصيري kó tó di pé àfa Sàrùmí tún lọ àfa Àbúsàrí ilé olóyin. وكذلك Naam. قرأ الشيخ موسى أتري بربوة ليلي àfa Musa Atẹ́rẹ́ àwọn náà kéwú lọ́dọ̀ وغيرهم àtàwọn tọ́jọ́ bẹ́ẹ̀ وأخبرني wọ́n wá fún àwọn ní ìró bàbá àwọn أن أبا بكر pé bàbá Abubakiri كرارة Abubakiri Karara tọ̀ ọ̀ya nso. سمي ابنه آدم تبركا بهذا الشيخ wọ́n sọ àwọn ní Zammabunahu Adam àwọn náà tún sọ ọmọ wọn ní Adam bẹ́ẹ̀ تبركا بهذا táwọn الشيخ náà fi wá lùbáríkà pẹ̀lú àfa alánàmú. وكان والدي كثير الترحال bàbá Sheikh Adam ní bàbá àwọn máa ń ṣe ìrìn àjò púpọ̀ traveller ni wọn ẹni tí máa ń ṣe dáwà traveller wọn ò lè ta aṣọ wọn ò sì lè tata ìmọ̀ ni ìṣẹ̀ dáwà tọ́lọ́hún wá sí dáwà òun ni mú wọn káàkiri gbogbo ayé. أخذ العلم عن والده bàbá tó bí àwọn Abdulbaki ó kéwú lọ́dọ̀ Habibu tí ń jẹ́ bàbá tiwọn náà وعن أخي إلياس wọ́n sì kéwú lọ́dọ̀ ẹ̀gbọ́n wọn tí ń jẹ́ Ilyas ثم خرج إلى داومي wọ́n wá kú ńlọrin yà yín wọ́n ṣe dáwà lọ Dahomey بنين ní Benin èyí tí ń jẹ́ Benin Dahomey ní jẹ́ njọ́nà òun ní jẹ́ Benin báyìí بلاد بروغو ní Bargu ودندي Wadindi ودندي وتلقى بها العلوم wọ́n wá tún kéwú ń bẹ̀ ثم استقر به القرار في بلادي wọ́n ẹsẹ̀ wá kú wọ́n rìn ṣáájú dẹ̀ wọ́n á jòkó sí Wasa wọ́n bẹ̀m̀bẹ̀ Wasa níbi tí wọ́n wá jòkó sí. بالقرب من زوغو عاصمة بلادي دندي ní Asima Dindi náà náà. وتولى بها إمامة البلد bàbá tó bí àwọn Abdulbaki wá jẹ ìmáàmù níbẹ̀ ní Wasa. وتزوج بنت رئيس البلد wọ́n أمي wá fẹ́ ọba Wasa yẹn ọmọ ọba Wasa tí ọba náà bí tí ń jẹ́ ọmọ ọba ọmọ ọlá ọmọ oyè ọmọ àpò ní ìyá tó bí bàbá Sheikh Adam. وهي أمي òun ni bàbá tó bí àwọn Sheikh Adam gbogbo ń tọ́sẹ̀ wọn kalẹ̀ kò sí ẹ̀jẹ̀ kẹ́jẹ̀ ń bẹ̀ káì títóbi gbogbo ẹ̀ àti di ìyá àti di bàbá àti gbogbo ẹ̀ àtàtọ́lẹ̀ dọ́lẹ̀ rẹ̀ títóbi ní gbogbo ẹ̀ ẹ̀jẹ̀ kẹ́jẹ̀ kọ́ náà. وهناك ولدت níbẹ̀ wọn á bí àwọn sí ní Wasa yẹn ní Benin níbẹ̀ wọn á bí Sheikh Adam sí. وترعرعت níbẹ̀ làwọn sì ń ti ń rákò làwọn ti ń dàgbà díẹ̀díẹ̀ إلى أن رجعنا إلى إيلوري táwọn fi wá padà sí Ìlọrin سيرا على الأقدام pé ẹsẹ̀ wọn yẹn ni wá ṣé Adama bàbá Sheikh Adam ẹsẹ̀ wọn yẹn ni tẹ̀lé bàbá Abdulbaki tó bí wọn láti Benin Republic ní Benin ní Dahomey ní Wasa ẹsẹ̀ wọn rìn wá tí wọ́n yẹn dé Ìlọrin padà. حوالي سنة 1929 ní 1929 wọ́n ní ṣe wá ní láti ibẹ̀ nílẹ̀ yìí
ọwọ́ nígbà náà wọ́n fi rẹ̀ wọ́n wà lọ́mọ 12 years kéèyàn wà lọ́mọ 12 years kọ́ wá ní tẹ̀lé bàbá rẹ̀ láti Benin ní Kútọ́nù kó sì rìn dé lọ níyàn yìí ọwọ́ nígbà náà kò ní tóbi láyé yóò tóbi. àkọọ́lẹ̀ ni o tó ní olùsẹ́lò mi. sẹ́yìn lásán àwọn òun náà máa ibi náà là ń kà yìí. àkọọ́lẹ̀ ni o. ṣìwò tíra lamahatul balori òun rè ọ̀lẹ́kà ọba tí ń sọ yìí mẹ́. ọ̀lẹ́yìn lásán nù kí ọmọ ọdún méjì lọ́ọ́ fẹ́ sẹ́yìn pẹ̀lú bàbá láti bẹ́ẹ̀ ni. farabalẹ̀ ìwọ náà rìn káwò. seyran alal akida. ìrìnlẹ́yà ń kọ́ kọ́ padà wá wọ́n tẹ̀lé bàbá wọn pẹ̀lú ìrìn ẹsẹ̀ dé lọ nìyí. ثم تلمذ والدي للشيخ مالك الأوسا. bàbá àwọn ẹsẹ̀ tó wá lọ́dọ̀ àfáà Málíkì aláwùsá àfáà Málíkì aláwùsá ó wá lọ lè kéwú ń bẹ̀ bàbá tó bí àwọn. wà Sheikh Asimi àríkéwúyọ̀. àti bàbá Asimi àríkéwúyọ̀ bàbá àwọn kéwú mẹ́. ba'da ruju'ihi ila Ìlọrin. nígbà tí wọ́n dé Ìlọrin padà. qama walidi rahimahullahu bi tarbiyati. bàbá àwọn á bẹ̀rẹ̀ sí tọ́ àwọn. wa kana ya'khudhuni ila kibari ulama. wọ́n ní bàbá ẹ̀wọ̀n nǹkan bàbá àwọn máa wá mú àwọn lọ́ọ̀dọ̀ àwọn àgbààfà tí wọ́n jẹ́ àwọn ajíbá Ọlọ́run sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà tọ́lọ́run ó sì pé àwọn tí wọ́n pe Ọlọ́run sì ni mo ti ṣe náà nù. àwọn àfà ńláńlá nígbà náà bàbá àwọn wá ń fa àwọn lọ́wọ́ wọ́n wá mú àwọn kí gbogbo lé wọn. wa yas'aluhumu ad-du'a li. bàbá àwọn wà mú lọ́wọ́ wọ́n wà fún wọn lówó àkàrà fún owó tabaru kíni ó ti bá Ádámà yìí ni mo ní ẹ bá ń fún lálùbáríkà. ọwọ́ àlùbáríkà pàdé lára Sheikh Ádámù púpọ̀ wàlọ́ọ̀hì ó lè bá wàlọ́ọ̀hì ọwọ́ àlùbáríkà mélòó ní ń bẹ lára tiẹ̀ àwọn àfáà tó ṣàdúrà fún ọ àfáà tí ń mu sí tó ti mú ògógóró yó òun lọ gbọ́ wọlé wọlé tó ṣàdúrà fún gbogbo àwọn àfáà táwí àwọn ò jẹjẹkújẹ àwọn àfáà tí wọ́n pí ọ̀dọ́dọ̀ Ọlọ́run àwọn náà gbọ́ wọlé Sheikh Ádámù lérí àwọn àfáà wa gbọ́ wọlé wọn lérí pé Ádámà ọ̀gá ojú wa lọ ní tí wọ́n wí jọ́nà nù ni inú àwọn àfáà àtàndọ́dọ̀ wọn ìṣó àfáà. wà mimma tadhakartu annahu. ṣé Ádámù nínú àwọn táwọn arántí tán bá wọn débẹ̀. annahu akhadhani fi dahomi. wọ́n kọ́ mú àwọn lọ́dún èyí tán bá wọn lọ ń dá omi. ila Sheikh Hasan. Sheikh Hasan. akbaru talamidi Umar. àgbà ọmọ kéwù àfáà Umar. sahibu tarbi'i zuhudi. ẹni ó ní tarbi'i zuhudi. fada Allah li bil baraka. ẹni ń lọ wọn ni kọ́ sàdúrà fáwọn ó sì sàdúrà fáwọn pé Ádámà ọ́ lálùbáríkà ojú wa lọ. wàhádàní ilà alhaji Muhammad wàzírù bìdá. wọ́n tún mú àwọn lọ sọ́dọ̀ ṣé wàsírù bìdá ìjọ wọn dọ́dọ̀ ṣé wàsírù bìdá àgbàfà wàsírù bìdá mujabu dáwà ẹni Ọlọ́run onímímà wọn á mú wọn débẹ̀ wọ́n ní gbà náà wọ́n ní bàbá wàsírù bìdá ń jẹun lọ́wọ́ ńjọ́ náà wọ́n ní wọ́n ń jẹun lọ́wọ́ ńgbà wọn á jẹun tán wọ́n sin ọwọ́ tí wọ́n yẹ jẹun wọ́n sin inú ni wọ́n wá ní pé wọ́n ní kọ́mà kan wá gbé dànù ẹjọ́ ọmọ yìí náà gbé kó lè dànù Ádámà Ọlọ́run fèrè yìí bí ìṣe dákọ̀ wọn ni bàbá ní Ádámà lè da omi nínú wọn á múra wọn dànù bàbá wa ṣe báyìí sí wọn pé ọba dé tó mú wọn wá ń dé ta ni ṣé Ádámù bá da gbogbo omi wọn dé wọn mú gbogbo omi ìsìn wọn ṣé Wàsíù bìdá àwọn àfa àlùbáríkà ní bàbá Wàsíù bìdá wọn wí pé èrè ọtún ọmú ni oníbẹ̀ ni ọmú oníbẹ̀ ni ó sì ti lálùbáríkà náà nù ni. wàdàálì kadàlíkà. àwọn aṣáájú àwọn ẹ̀dákun ṣé wàá rò pé nǹkan kékeré ní sí Ádámù ni bó làwọn èèyàn ṣe rí báyìí gan why all people like this. why are they like this. èyí tí ń bá sáwìí inú ìbò fún ọgbà. akramakumullah. èyí sọ táwọn èèyàn rí báwọn náà bá fọmọ ọwọ́ máa lù kan pa. àní mò ń sọ ń jò níbi halkọ́njọ́ ni pé gbogbo àwọn àfa àtànjọ lògbà pẹ̀lú sí Ádámù wàláhì gbogbo wọn gbà wàláhì wọn gbà wọn ò bínú wọ́n gbà wọ́n mọ̀ táwọn fi ju sí Ádámù lọ wọ́n mọ̀ sí Ádámù fi ju àwọn lọ so alhamdulillah nso baba wahakadha kesu emi okay da wahakadha abo su ẹ̀yin ni ebi dirasa ni very sweet na wahakadha ila kibari ulama Ìlọrin bidhalika alwaqt. bẹ́ẹ̀ ni wọ́n tún mú àwọn dọ́dọ̀ gbogbo àwọn àgbààgbà àfáà Ìlọrin tí ń bẹ ńgbà náà ní bàbá àwọn mú àwọn káàkiri wọ́n bá ti dé yàyín ẹ̀rákẹ́ bá ń ṣàdúrà fún Ádámà wọ́n sì fún wa lówó àwọn sì ládámà alùbáríkà ní gbogbo wọn dájọ́ lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n dá alùbáríkà sí Ádámà jọ lé rí báyìí mélòó alùbáríkà tí wọ́n fún ọ tó ń pín gbà náà ipò ọjọ́ sí Ádámà ó lè tó wàláhì kò sẹ́ni ó lè tó ma níyàyín kọ́dà Nàìjíríà yìí kí ló ń tọ̀ wọ́n ṣe tí ó fi jù lọ ẹni tí ó bá ṣe tí ó bá àfikún tọ̀ wọ́n tún ṣe nǹkan tún tẹ́nìkan ò ṣe rí ọ̀wá sẹ́ni tó rí nǹkan tẹ́nìkan ò ṣe rí ṣe. نعم وهكذا
إلى كبار علماء لون بذلك الوقت naam كما كان يأخذني إلى كل اجتماع ديني وحفلة yóò dà fún wọn دينية bàbá ni wọn tún bàbá àwọn tún máa mú àwọn lọ sí gbogbo ibi wọn bá ti ń ṣe wáàsí láwọn wáàsí wọn bá ti ń ṣe wáàsí وحفلة دينية àwọn afúlà ẹ̀sìn. ثم أرسلني إلى الشيخ الصالح ابن شيخه للتعليم wọn wá ẹwọn kan ó wà tán máa mú wọn lọ bí àwọn wáàsí gbogbo nǹkan ẹ̀sìn wọn tán bá mú wọn dé yà yìí bàbá àwọn máa lọ bí wáàsí àwọn àfáàgbà náà wọn ní ádámà àwọn tí mo fẹ́ kọ́ dàbí wọn rè àwọn tí mo fẹ́ kọ́ dàbí wọn rè àwọn tí mo fẹ́ kọ́ dàbí àtà wọn mú wọn débi wáàsí bàbá wa lájí àgbà kọlọ mọsà bàbá ké bàbá kọ bá foríjì wọn nípa àwọn tí mo fẹ́ kọ́ dàbí wọn rè àwọn tí mo fẹ́ kọ́ dàbí wọn rè náà. ولازمته 3 سنين àwọn wa lọ́dún mẹ́ta pẹ̀lú bàbá wọn. ثم أشار لي صالح بالاستزادة من أخيه ó ti jìnnà àfa wọn á mú àwọn dọ́dọ̀ شيخ صالح àfa àgbà Sheikh Sọ́ọ́lù ẹ̀sìn ní òbí wa ابن شيخه للتعليم ọmọ àfa bàbá wọn ọmọ àfa Málíkì ẹ̀sìn iná ní Sheikh Sọ́ọ́lù ẹ̀sìn bàbá Málíkì ló kọ́ bàbá Sheikh Adamu kéwú àfa Málíkì ti wá kú ọmọ àfa Málíkì ó ti bá wọn ọmọ àfa Málíkì wọn wá mú wọn lọ síbẹ̀ pé ọmọ àfa mi rè للتعليم lọlẹ ìwọ náà lè kíwú mbẹ ìdí ni tí Sheikh Adamu fi dẹni tó lọ Ìbàdàn tí wọn fi lọ lè kíwú lọ́dọ̀ àfẹ́sìn ولازمته ọdún mẹ́ta náà wà lónìí 3 سنين ọdún mẹ́ta wọn lọ́dọ̀ àfẹ́sìn ثم أشار لي wọn ti kọ́ ká àwọn bàbá díwù lúmọ bàbá wọn lọ́kàn wọn Kùránì wọn ti ká àwọn ìlàmú àwọn nkẹkẹ wọn ti ké lọ́dọ̀ bàbá wọn kí bàbá wọn tó wá ní ìwọ máa lọ torí mi tó ń ṣe dáwà kí n tèmi ni wọn á fọ àwọn aláàfẹ́sìn lọ́wọ́ ọmọ yín náà tún ni ẹ̀sùn jìnnà 3 سنين ọdún mẹ́ta. ثم أشار لي صالح ngbà táwọn fẹ́ kó rọra àfẹ́sìn àwọn ń lè kó àfẹ́sìn wa ń sọ fáwọn pé بالاستزادة من أخيه tọ́ bá dé kó má lọ́dọ̀ ẹnìkan lè kéwú من أخيه الحاج ọmọ ìyá mi ń bẹ ń bẹ àbá Umaru Àgbàjì ọmọ ìyá mi ni àbúrò mi ni bọ́ ọba débẹ̀ gbogbo ń tọ́ bá tún kù tọ́ fẹ́ mà nù kéwú àbí tí ọba yọ lébè lọ́wọ́ rẹ̀ níbẹ̀ ni wọ́n máa lọ ìdí rẹ̀ tán fi tún dọ́mọ kéwú Sheikh Umaru Àgbàjì. ثم ساقني الله إلى الشيخ آدم nígbà wá yá tán wọ́n ṣe báwọn tán làwọn náà ti wá ń rò pé àwọn ti dàfà níjọ́ náà pé mo ti lè kọ́ mo ti lè kà mo ti mà túmà mo ti mà gbẹ ìmọ̀ ti dúró sára mi níjọ́ náà báwọn ti ronú ní déédéé mustawa ìmọ̀ tí wọ́n mọ̀ láyé tó sì bá gbà mu wọ́n ní bí Ọlọ́run ṣe ti àwọn lọ́nu táwọn fi lọ lè bá Sheikh Adamu Namaji àwọn lè bá wọn Kàdìríyà lòun sáwí làwọn ń bá lọ bẹ̀ pé káwọn náà máa lè jòkó tasọ́wúfù káwọn máa lè jòkó sáwí òun ni wọ́n ń bá lọ sí ọ̀dọ̀ Adamu Namaji ọmọ Kánù lòun Fíndìkì iná lòun òun á máa ṣòwò wá sí Èkó láti bẹ̀. ثم إلى كثير من العرب المتجولين bẹ́ẹ̀ ni gbogbo àwọn العرب àfa ṣé Adamu nígbà mọ́ dọ́dọ̀ Adamu Namaji falamma adraktuhu baharan la sa'ila lahu fil ulum intasamtu fi zalki talamisi bí Adamu nígbà mo débẹ̀ mo rí pé eléyìí àgbákò tún lòun bí mímà eléyìí tún ya nǹkan irúmọ̀ eléyìí tún abàmì tún eléyìí o bàbá ní ìyá ṣe sáwí mọ́ wọ́n yà pa sáwí tí wọ́n á ń lè jòkó ti wí pé mo fẹ́ dàbí yín mo fẹ́ rí bí yín níbẹ̀ ṣé Adamu ti wá àgbákò gbogbo tí wọ́n rí wọn òun lọ pọ̀ gbogbo nǹkan òun lọ wá ju sí Adamu sínú odò gan-an tó fi wá di tẹ́nìkan ò rí wọn má lónìí tí wọn má bí wọn wà òun lọ wá fẹnu ara ẹ̀ sọ pé ya Adam qaddamtuka ala kiranika ìwọ Adama èmi Adamu Namaji mo tì ọ́ ṣáájú gbogbo àwọn akẹgbẹ́ rẹ ẹnìkan ò ní tó ọmọ àfẹ́ Adamu Namaji lọ sọ bẹ́ẹ̀ nsọ àfà. wa kuntu unakishu akrani àwọn wa ń bá àwọn ẹgbẹ́ àwọn máa bá wọn ṣe fàǹfà wa ashabi níbi àtàwọn ọ̀rẹ́ àwọn máa bá wọn ṣe fàǹfà ń bi mímọ̀ wọn kálukọ́ máa sáfà wọn. wa unadhiruhum fil mabahith al ilmiya gbogbo àwọn mabahith ilmiya ìmọ̀ àni ẹwà ajájọ fà á ọ̀yà ọ̀rọ̀ náwó bó ní kíní balaga bó ní wọn kálukọ́ wà fọkọ̀ ẹ̀ má dọ́dọ̀ rẹ o ìmọ̀ ní òfìpàdé yín ní sùn ẹ̀ má dọ́dọ̀ rẹ o wọn ní gbogbo kálukọ́ bá ń sáfà wọn. li idhari al haqqi àgbé kálẹ̀ ẹja fìdí mọ̀múlẹ̀ ẹja gbé ẹkọ́ mà jáde ẹ mà pé ẹ̀jẹ̀ ọ̀dọ́ ń bẹ lára wọn jọ náà tí nǹkan ẹ mà ké bí kọ́lá bó so ológun gan ẹná bá jù sínú àgbo tí wọ́n jù sínú oògùn tí wọ́n rẹ̀ bí ọjọ́ méje sínú àgbo ọba ẹsẹ̀ jáde àfà bí kọjá ni nígbà tí Adamu náà máa jù sí Adamu sínú odò mímọ̀ tán nígbà wọn jáde fún odò mímọ̀ tí wọ́n jáde bí kéwú ní í ṣe wọn òun wọn pé ọyá máa bọ̀ unakishu akrani jáde bẹ́ẹ̀ tí ń bí kíní ashabi jágbé má sí àlàyé kalẹ̀ wa unadhiruhum fil mabahith al ilmiya
لإظهار الحق ló kálukú bá ń sá حتى عرفوني làwọn bilikini bilijadali Bilijadali. àwọn yẹn wá sọ àwọn di alijadali ní tọ́gbọ́n jadali ni pé agiu kí ni à ń pè ẹni tí máa hagiu argumentian argumentian ismail fayil argumentian èmi náà tí mo fẹ́ wí tẹ́lẹ̀ nù ọlọ́run ní wọ́lọ́ ìyanu wí ni kọ́sì irọ́ táwọn èèyàn máa papọ̀ wọn àbí wọn dídí tí mo fẹ́ rí gan níbẹ̀ lọ́kàn yìí ni ó ti wá ayé wa mọ̀ àwọn wípé ẹni tí máa ṣe argument làwọn argument ni máa ṣe máa sọ máa o àgbákò máa bẹ lára ẹ o yóò máa ṣe argument ni kò ní sẹ́mà ayé ti wá mọ̀ wọn bẹ́ẹ̀. wasoru yakhshawna liqa'i. gbogbo yẹn wọn fẹ́ pàdé àwọn táwọn bá pàdé ń bi ọ̀rẹ́ báyìí wọn bá ti rán àwọn kálukọ ọ̀họ́ ni wọn ní èsì ní ojú ìbéèrè kan sí yìí. wa munaqashati wọn yìí fẹ́ wọn yìí ẹ wo nǹkan ẹ yóò bá lọkàn àbá ni wọn yìí lè kojú mi ẹ wo nǹkan wọn yìí tó bẹ́ẹ̀ wọn yìí lè kojú mi gbà. tọ́ bá ti kọ̀rọ̀ mímọ́ àti ọ̀rọ̀ philosophy yìí gbogbo nkálukú máa sá fún mi ni torí bẹ́ẹ̀ lè bá dé wọn fi lélẹ̀ wọn pẹ́ àmàrú àmọ́ tí wọn ti rí màá tiẹ̀ bẹ́ẹ̀ ni Sheikh Adamu Namaji lọ́rọ̀ fi sànú wọn. wa qad tahassaltu ala. torí Sheikh Adamu Namaji òun ti máa kó òun ti múra ń lọ ìfẹ́ tó ní Sheikh Adamu torí pé orúkọ wọn Adam òun lọ sọ wọn ní Adam àlè lórí bàbá mudiru wọn sọ ilé yìí fáwọn àtàgbọ́ pé òun lọ sọ àwọn ní Adam àlè lórí pé torí wípé sẹ̀mí yí náà ní Sheikh Adamu sọ ní sọ́dọ̀ pé sẹ̀mí yí ni máa pè mí òun jẹ́ Adamu Namaji wọn ni Adamu Ìlọrí pé olóòkọ mi ni máa pè wọn orí ìfẹ́ tó wá ní ṣíṣe ká Adamu àti ìfẹ́ táwọn náà tó pẹ́ nìyí ọmọ yìí nífẹ̀ẹ́ mímọ̀ púpọ̀ ó ti yé báwọn tí wọ́n á múra tí ó lọ wọ́n fẹ́ kàn á wò pé tọ̀ nǹkan máa gbé gbogbo ẹ̀ lọ náà ni jẹ́ nfẹ́ kan gbé gbogbo ẹ̀ sí ọlá kí n jọ sínú ẹ̀ ọwọ́ apapọ̀ pẹ̀lú fatihu tọlọ́hun wà máa kọ́ dé alimtu bi fatihin qarib kí fatihu ọlọ́hun tó wá dé àti gbìyànjú àwọn tó bí wọn lé ní wọn. وقد تحصلت على كثير من الفنون بمجهود الشخصي. àwọn wa ma gbogbo ọ̀pọ̀lọpọ̀ fani kéwú àwọn dàmà. بالمجهود الشخصي. pẹ̀lú gbìyànjú personal faraba pẹ̀lú majuhudu shakhsi ipe pẹ̀lú gbìyànjú tàwọn náà tara àwọn gẹ́gán làwọn fi tún mọ ọ̀pọ̀lọpọ̀ òun ni fatihu qarib. وبالمطالعة. àti káwọn máa wò yìí àwọn ní ojú kòkòrò káwọn máa wo gbogbo tírà wọ́n sì ní Ọlọ́run fún wọn ní agbára quwwatul ittila'. ثم استفدت كثيرا من التأليف. àwọn tó wá ṣàǹfààní tó pọ̀. من التأليف. mina kini. من التأليف. inú àwọn tírà ṣíṣe. والتأليف. àti kọ́nilẹ́kọ̀ọ́ látara tírà táwọn ń ṣe àwọn tó ń rí ìmọ̀ ń bẹ. والتأليف. kíkọ́ táwọn ń kọ́ mọ́ ń kéwú àwọn tó ń ní ìmọ̀ míì táwọn ò tún mọ̀ ń bẹ. فإنه tẹ́ Ọlọ́run fún rẹ̀ ní padà sí ìhun fún mi. الله أكبر. torí méjèèjì yìí. صنعتان. iṣẹ́ kan ni méjèèjì. تحملان على التعمق. tí wọ́n máa gbé ní débi kí èyí ó jèdò mímọ́ ẹni ó bá lè kọ tírà yóò máa kéwú sí ni torí ọmọ wo tírà yìí yóò máa fi ṣe márìjáwù rẹ̀ màrọ́jíwù ẹni ó bá sì lè kọ́ máa kéwú yóò máa kéwú sí ni. mọ̀nà alama wàhíìnà dáka ń bẹ̀lẹ̀. صدقت قول رسول الله صلى الله عليه وسلم. àwọn wa sọ̀dáka ọ̀rọ̀ Ànábì tó sọ pé. من عمل بما علم. ẹni ó bá kéwú tí ń lò tí ń kọ tírà bí ń kọ́ máa kéwú. ورثه الله ilma ma lam يعلم. Ọlọ́run ó tún máa fi ìmọ̀ tí ó mọ̀ mọ́ ni. pé táwọn ti wá di pé gbogbo ayé ń pa àwọn alájẹ ẹ̀mà òun náà ni pé àwọn ń ṣe tírà àwọn sì ń kọ́ àwọn èèyàn kéwú. وأحببت علم التاريخ. àwọn wá fẹ́ràn káwọn máa kọ ìtàn kalẹ̀. كوالدي. gẹ́gẹ́ bàbá àwọn torí bàbá tó bí àwọn náà ẹni ó mọ ìtàn ni muwarrikhu ni bàbá wọn àmọ́ àwọn ò lákọọ́lẹ̀ ìtàn. وتأثرت بكبار الواعظين. àwọn tó wá lọ lè jàǹfààní ìtàn lọ́dọ̀ àwọn àgbà fóun wà sí táwọn ń lọ́dọ̀ wọn pé bóòlù àfáà kínní làwọn fi ń béèrè àwọn ìtàn lọ́wọ́ wọn ń lu àwọn yà yìí. وبالحاج وزير بيدا. àwọn lọ́dọ̀ àfáà Waziri Bida àwọn tún béèrè ìtàn lọ́wọ́ wọn. وبآدم نماجي. àbá Adamu Namaji àwọn tún béèrè ìtàn àwọn tún jọ Adamu Namaji níbi kíkọ nǹkan kalẹ̀. ثم بالسيوطي. bẹ́ẹ̀ ni Imam Sayuti àwọn lé Imam Sayuti pé àwọn fẹ́ jọ Adamu Namaji níbi kakọ nǹkan àwọn sì fẹ́ jọ Imam Sayuti níbi kakọ nǹkan kalẹ̀. وابن خلدون. àwọn fẹ́ jọ àwọn tí Adamu láwọn fẹ́ jọ àwọn àfáà Bida ṣé Wasiru Bida ṣé Adamu ni mo fẹ́ jọ ọmọ wa. Adamu Namaji. ṣé Adamu Namaji mo ní mo fẹ́ jọ ọmọ wa. ثم بالسيوطي. Imam Sayuti mo fẹ́ jọ ọmọ wa. وابن خلدون. Ibn Khaldun mo fẹ́ dàbí rẹ̀. والغزالي. Imam Ghazali níbi ká ṣe báhásù mímọ̀ Imam Ghazali wájú lọ́wọ́ ṣé Adamu mo fẹ́ lé Ghazali mo fẹ́ bá lérí pé mo fẹ́ bá àwọn tó ṣáájú àwọn àjẹni ṣé Adamu lé àwọn àjẹmọ̀
àwọn tí ayé ò gbọ́dọ̀ gbàgbé ìrántí wọn àwọn sí Ádámù ní àwọn tí wọ́n fẹ́ jọrì wọ́n gbé wọn síwájú. Allahu ta'ala fi zumratihim. Bàbá ní Ọlọ́run fi wá sí àwùjọ wọn bàbá ò sọ pé àwọn tí mo bá nù àwọn tí mo fẹ́ jọnu. Kí ló wá kù tá a máa fi dákọ̀ Sàyú títà ní dákọ̀ sí Ádámù lónìí kí ló kù tá a máa fi dákọ̀ Ibn Khaldun tá a ní dákọ̀ sí Ádámù lónìí kí ló kù tá a máa dákọ̀ Imam Ghazali Hujjatul Islam tá a ní dákọ̀ sí Ádámù lónìí ẹ̀yin lẹ́ẹ̀ mà wọ́n níyà yín àwọn mélòó làwọn Ádámù ńlẹ̀ Yorùbá àwọn tó mọ̀ àwọn lọ́hùn tójú wọn là mọ̀ wọn yàyín nìkan làwọn ò ti mọ̀ wọn kò sí pléyà Nàìjíríà kan tí ní yìí yàyín tẹ́lẹ̀ táwọn kò tí a ní yìí ń gbà wọn wà mí àyín ni wọn ò ní yìí àmọ́ lu èbò wo Kánú wá kú ni ìjọ tó rẹ Kánú yàyín tó ní heart problem wọ́n fi ilẹ̀ Nàìjíríà ni ẹnìkan ọ̀yà sí Arsenal ní Arsenal wọn ti tọ́jú ẹ̀ Arsenal àwọn lè gbọ́dọ̀ kú torí tí ń bẹ lẹ́sẹ̀ rẹ̀ yìí lágbà yóò wúlò fáwọn àwọn ni wọ́n lọ sọ pírẹ́sàn fún àwọn ni wọn ò jí ó kú níjọ́ náà àwọn wo náà yà yín ni. tó ti tán ni èwo ń bọ̀ lọ́kọ̀ àdísí jẹun náà. حسن الله في زمرتهم وختمنا بحسن الخاتمة ونقول كما قال الإمام الشافعي أحب الصالحين ẹ sí Ádámù wa parí gbogbo tán ayé wọn sí tí Ádámù wa ní ń wàá sọ bí Imam Zahabi sọ pé أحب الصالحين mo fẹ́ràn gbogbo àwọn àfáà tí wọ́n ti lọ àwọn ẹni rí wọn mo nífẹ̀ẹ́ wọn ló jẹ́ nǹkan tán wọn kalẹ̀ ولست منهم àmì mi ò sí láàrin wọn ẹ̀wọ̀n sí Ádámù fi parí ọ̀rọ̀ ẹ̀wọ̀n sí Ádámù fi parí ọ̀rọ̀ tí Ádámù gbogbo àwọn àfáà tí mo dákọ̀ yìí àtàwọn tí mo sọ tán wọn àtàwọn tí mo ṣe wàhálà nu wọn mo nífẹ̀ẹ́ wọn ló jẹ́ nǹkan tán wọn o àmọ́ yìí sí lára wọn o àmọ́ làálí àná làbí ìṣàfà ó yẹ ṣe kọjá pé látara wọn ní ti rí sí pé Ọlọ́run. mo wá hẹ́tì ẹni tọ́já sí wípé ẹ̀ṣẹ̀ lọ́wọ́ fàyè rẹ̀ sí kọ̀ wá jí sí Ọlọ́run kọ̀ wá ṣe báwọn tàná ti ṣe tí Ádámù ní bí mo ti nífẹ̀ẹ́ àwọn tàná tí wọ́n lọ́hùn bẹ́ẹ̀ mo hẹ́tì ẹni ó bá fẹ́ ba ìsìlámù jẹ́ walaw kunna sawa'an fil bid'a. Iṣẹ́ Ádámù parí nǹkan sínú. Dirasa tó nínú nípa al-Allama al-Ilori. Liman arafahu fún wọn tó bá mọ̀ wajahadahu tó wá ń jà yẹn lita'arifi al-haqqa walita'arifi yani walita'arifi kila ń pè kila máa pè al-qidda min al-fidda kasi lè mọ̀ ìyẹn gbónú bẹ́ẹ̀ni lita'arifi al-qidda min al-fidda lè mọ̀ alúlú inú pàndà walita'arifi as-salaha min at-talah ká lè mọ̀ ọmọ gidi inú ọmọ lásán Ọlọ́run ó kún wa Allahumma amin bọ́rọ̀ Mùlánà Sheikh Ádámù ti rí nù. Hayakumullah. Bẹ́ẹ̀ bá rí tí wọ́n ń pariwo lọ́tún Ádámà ló ṣe Ádámà níwájú Ádámà lẹ́yìn tó wá gba gbogbo ayé kan nítorí ọgbà ayé kan rèé bí tàn ìwáyé wọn gan yìí ẹ dákun bá ṣe kàtà wọn yìí ìtàn wọn yìí gan sọ́jọ́ tèmi àti ẹ kí ló pé sọ́jọ́ tèmi àti ẹ ṣe wáyé wọ́n ti ń kọ ìbára gan tàbí láti yẹn gan àwọn ìbára yìí gan àwọn ìbára tí ma tó ẹgbẹ́ yẹn bá ń ka èyàn sì máa sunkún èyàn náà lọ ẹwu sí Ádámù tí ń bọ̀ wá. ẹlòmíì wà láì kò mọ bí wọ́n ṣe bí wọ́n sọ fún mi wọ́n ti gbàgbé. Mùlánà Sheikh Ádámù nù ni. Radiyallahu ta'ala anhu. àbáyẹn pọ̀ ju báwọn lọ. àfi kéèyàn lọ lè gbà wàláhi al-azim kéèyàn lọ lè gbà ni o kéèyàn lè gbà ẹ gbà o àwọn awádúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lónìí wípé àwọn ahbab wọ́n pọ̀ ju àdáwò lọ. àwọn olólùfẹ́ Mùlánà Sheikh Ádámù lágbàńlá ayé olólùfẹ́ abáláyé gẹ̀tò ní wọ́n pọ̀ ju àwọn ọ̀tá lọ wọ́n ti bá wọn pọ̀ ju àwọn ọ̀tá lọ púpọ̀. àwọn tí wọ́n dá nǹkan mọ̀ láyé wọ́n dá abáláyé gẹ̀ wọn. wọ́n pọ̀ púpọ̀. sáfà tí ó mọ̀ ṣe live tí ó mọ̀ sọ̀rọ̀ Ọlọ́run 1k view 1.5 2,000 nílẹ̀ Yorùbá lílọ tí wọ́n wá ń lọ Hayakumullah wọ́n wá gbé nǹkan ọ̀hún lọ wọ́n wá ju nǹkan ọ̀hún sára bàbá tó níyì. abáláyé gẹ̀tò ní. ẹlòmíràn wá pé sílẹ̀ yóò tún wá fẹ́ ju ti Sheikh Ádámù lọ báyìí torí wípé ẹ̀mí kejì Sheikh Ádámù ni wọ́n lò imtidadu hayatu wọn tí ń lọ tí ò dúró continuation yẹ Ọlọ́run jáde bàbá alágége tó ní pẹ́ Allahumma amina. Ọlọ́run bàbá alágége tó ní náà ọgbọ́ àwọn náà tún wá fọ́gi máa ń kọ́ ǹkọ̀ lérí
yóò tiẹ̀ panu ẹlẹ́rìn mọ́ babalágége fọ́gi má kọ́ńkọ́ lórí yóò tiẹ̀ panu ẹlẹ́rìn mùdírù fọ́gi má kọ́ńkọ́ lórí yóò tiẹ̀ panu ẹlẹ́rìn ó tó àfà àwọn fọ́gi má kọ́ńkọ́ wọ́n níbi tí bàbá mi bá dé ibẹ̀ ní ti gbé wọ́n wá gbé láti ibẹ̀ wọ́n rù wọ́n wá gbé lé wọ́n rù àwọn yẹn wọ́n ń sá wọn ní ọkọ̀ gbogbo nǹkan wọn ò sì ju ẹrù sí àdámalẹ̀ babalágége ẹ ṣeun babalágége ẹ ṣeun ẹ kú iṣẹ́ ẹ kú fọmọṣe ẹ kú bẹ́ẹ̀ ti jẹ́ ọmọ rẹ̀ àfa yòówù tó bá nírú bàbá mùdírù yín nínú ọmọ ẹ̀ ọkàn rẹ̀ balẹ̀ pẹ́yìn wọn ò ní bàjẹ́ ẹ kú bẹ́ẹ̀ ti jẹ́ ọmọ àgbẹ̀yìn tẹ́yìn ṣe ẹ wá wo ìgbésí ayé bàbá mùdírù yìí náà tí wọn náà tún yàtọ̀ sí báwa náà ti wá àfàn sẹ́wùn dásàlà ti ló dé ní pé ẹ bá ń gbọ́ ma jáde ajé adama bá ń gbọ́ ma jáde Habibullahi mo sì sọ ẹ bá ń gbọ́ rẹ̀ mi àfàn dá pè ní kí ẹ bá ń gbọ́ rẹ̀ mi ẹni àfàn dásàlà ti pè lọ́rẹ̀ ẹ̀hún yàwó múlá yàwó mẹ́yìn àfàn dá tó ní kọ́kọ́rọ́ tí sílé Ọlọ́run lọ́wọ́ àwọn ti rọ́ọ̀lá pẹ́ ní ọdẹ aráfà ń dání pé tiwa lóde yìí ọ̀rẹ́ wa lóde yìí ọ̀rẹ́ mi lóde yìí. Kiburitul ahmar yawma la yawmini ṣe usalati bá àgàdo gòbè dè náà sá. àwọn agbẹ́ mùdírù lọ́wọ́ àwọn náà wá sọ wọn ní Habibullah wọn wá sàdúrà wọn tún wá fún wọn láwọn bá ṣe Ádámù láago pé aago yìí ọ̀rẹ́ mi lónìí ẹ bá ń tọ́jú ẹ̀ ṣé Ádámù wá tọ́jú àmánà àfàǹdá tí mùdírù fi dàgbà bàbá nítọ̀ níjọ́ abíọ́ aago tá àfàǹdá ní fún ọ̀rẹ́ ṣé aago lásán lẹ pé yín ni aago nu wọn dákan mà ságo nu ni abọ́n kẹ́sì wọn bọ́ wọlé sùn lọ́rùn. wàláyé wòlíì babalágége sumabilahi lẹ́dí la ilaha illa afa isahaku Jibril mísánà anasifati tankẹ́ ọ̀rẹ́ mi ni ọwọ́n jọ kó ma ọ̀rẹ́ mísánà anasifati tankẹ́ ọ̀rẹ́ mi ni ọmọ kéwu babalágége ni o ti wà tó kọ̀nfàn ẹ lè bi mísánà tankẹ́ ẹ lè bi lọ́rọ̀ yìí o ti wà wọn ebi tí mọ̀ẹ́zánádù tọ́wọ́ àwòkè ni tọ́wọ́ sọ̀híhù ni wọ́n ní njọ́ tí ọmọ kan ọ̀rẹ́ wọn lọ́mọ náà inú rẹ̀ wú ọ̀gá tó báyìí kọ̀wárí gbẹ́yà láàrin bí oṣù kan ọwọ́ à ń bẹ nù nira tí nira wọn pọ̀ gbogbo bí náà wá gbé e dé kò wòsàn kọ́sìm ọ̀hún tẹ́tí ń sin nǹkan mi gbogbo bí náà wá gbé e dé kò wòsàn gbogbo nǹkan ni wọ́n lò fún kò rí gbẹ́yà fúnra wọn àwọn lọ́wọ́ alálà lójú oorun lọ́wọ́ rí babalágége títọ́wájú lọ́wọ́ lè bá àlùfáà wa gbà àlùfáà wa àrírí tó kú tí ń jẹ́ ẹ̀gbọ́n àlùfáà wa Murtada àrírí kọ́lọ̀mbá wa kẹwọn àlùfáà wa Abdulaziz àbí nǹkan kọ́lọ̀mbá wa sàlékùn kẹwọn wọn á lè bá wọn ọmọ ìwá lóhun rí babalágége báyìí òun sì fẹ́ kún mú un déwájú wọn òun gbà pé bẹ́ẹ̀ lára àwọn ò ti yá ṣé bàbá ń ṣe jálàbí ni wọn ò sí jálàbí wọn ò mọ jálàbí ṣe wọn ò mọ nkẹ́kẹ́ wọn ò mọ ẹni tó ń ṣe náà wọ́n ń ṣe lọ́wọ́ yìí ní tí wọ́n jogún náà nù ni wọn ò jogún jálàbí àmọ́ sáà ní wọn sáfẹ́ wọn bá fi gbóná dọ́dọ̀ babalágége nígbà àwọn agúnkè tán dọ́dọ̀ bàbá wọn làwọn ń gúnkè àfáà Ìsáàkù náà tẹ̀lé wọn làwọn ń gúnkè làwọn bá kọ́ àlàyé ṣe fún bàbá ni mi ò mọ nǹkan kan bàbá ni mi ò máa tọ́jú yàn àbí fi mo ń ṣiṣẹ́ jálàbí àbí mi ò ń ṣiṣẹ́ ìwòsàn mi ò sọ fún jálàbí wọn ni níbo ti yínú bàbá ni ok bàbá ni tó bá jẹ́ yẹn ni Ọlọ́run dẹ̀ máa rẹ̀ yá àláfíà dẹ̀ máa bá kí bàbá ọmọ èkó náà bàbá ọmọ fi Ọlọ́run máa mú lára dá àláfíà máa bá bàbá òwí ju báwọn náà lọ bàbá òwí àwọn òde tẹ́tẹ̀ ara àwọn ọmọ àbàbá ọmọ pé wòlíì làwọn àwọn ọmọ àwọn kan iṣẹ́ tí wọ́n lọ ní àwọn òṣìṣẹ́ ẹ̀gbọ́n kan àwọn ọmọ pé àwọn ti dénú wìláyà wọ́n ti buwọ́lu àwọn ọmọ àwọn kan bá ṣe lọ́n tí wọ́n ni wọ́n ti wùsùlù àwọn ń wí bẹ̀ báyìí àfa àkọ́sìm àbá kan sọ báyìí dé bàbá sì ń tọ́ bá ti sàdúrà fún ọ tán wọ́n bá tún jòkó bàbá ò ní wú ọmọ àwọn ọmọ bá nǹkan mi lọ gbọ́dọ̀ kí wọ́n bá dìde wá ṣojú síra wọn kí ẹja máa lọ. ẹ̀ńdẹ́sàlẹ̀ ẹnu ọgbà amárkàsì ni ó sì yàgbé ara bẹ́ẹ̀ mọ́ sọ ẹ lẹ́ẹ̀bẹ̀rẹ̀ ọ̀kẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ fíìmù kọ́ lẹ́ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ Sheikh Isahaku Jibril mísánà anasifai tankẹ́ ọ̀rẹ́ mi lẹ́ẹ̀bẹ̀rẹ̀ láì lo agúnmu ó sì yàgbẹ́ sára ń bẹ̀ ilẹ̀ àbá wọn bá sáré mu wọn tó lẹ́tì lọ yàgbẹ́ tààrà nígbà tí ìdíjọ́ kejì ó tún yàgbẹ́ nígbà tí ìdíjọ́ kejì ẹ̀kún bá fa
lálàáfíà bá dé ń bẹ láyé ní sẹ́kẹ̀ kú. báwọn àkìtọ́ọ̀bù ti dára nù. báwọn àkìtọ́ọ̀bù ti dára nù ni ibi tó ti mànú wípé bàbá àtòní yìí ní í ṣe ordinary person ọlọ́run mọ́sá bá wa mójútó bàbá. àmín bàbá. ọlọ́run bá wa mójútó bàbá. àmín bàbá. ọlọ́run bá wa mójútó bàbá. àmín. ọlọ́run Muhammadu Rasulullah. ó kọ́ tí mo pè wọ́n ní òní pé àfijù ewé ẹgbẹ̀sì tí ń wu ẹlẹ́kọ̀ọ́ tì í di ń wu ẹlẹ́kọ̀ọ́ tì í di. lẹ́lẹ́kọ̀ọ́ bá mú ewé ẹgbẹ̀sì lọ́wọ́ báyìí kọ̀ wá nífẹ̀ẹ́ gbà kọ́ sí yọmọ arẹ́ ni sí ewé ẹgbẹ̀sì báyìí bí baba Lágége ti rí sáwà náà nù ni. gbogbo yẹn lólùfẹ́ baba kọ́lọ́hún jẹ́ máa bẹ dáadáa kọ́ bá kun yín jù báyìí lọ inú ilé agodo tẹ wà inú kọ́nàtù jakumaliya tẹ wà yìí ọlọ́run masa wọlé anabi Muhammad kọ́ wọlé àwọn baba tí wọ́n dákọ̀ yìí kọ́ wọlé gbogbo àwọn ẹni ọlọ́run tá a ti mẹ́nsàn níyà yìí gbogbo yín pátá lọ́lọ́run ó jẹ́ sóríire gbogbo yín pátá lẹ́ẹ̀ máa ráàánú gbà gbogbo yín pátá lẹ́ẹ̀ máa lòkẹ́ gbogbo yín pátá lẹ́ẹ̀ máa rí ìkẹ́ àti gẹ̀ látọ̀dọ̀ ọlọ́run wá á sì kí òní tán lọ́wọ́ yín ẹni tí ń wọ́n náà ọlọ́run ó ṣínà fún ẹni ó ti rí kò ní di ẹni tí ń wọ́ ma nínú ẹ̀yin tẹ́ ń wò wá gbogbo àwọn àtàjọ ń bẹ nínú ètò yìí ẹni tí ń wọ́ ma àtẹlómìn náà tí ò sí ń bẹ jẹ́ padà máa wò ẹni tí ń wọ́ ma ọlọ́run ó fún lọ́mọ rí ẹ̀yin tẹ́ ti bí ọlọ́run ò ní pa ẹni tí ń wáyàwó ọlọ́run ó fún tọ́fẹ́ ṣe kejì nífẹ̀ẹ́ ṣe mọ̀sínà ẹni tọ́fẹ́ ṣe mọ̀sínà ọlọ́run ó jẹ́ orí ṣe ẹni tí ó ṣe sùlásà àtẹni tí ó ṣe rùbá àtẹni tí ò tí ì rí kan tí ń wáyọ̀ kan ọlọ́run ó fún kó wá ọlá àwọn ẹni ọlọ́run ọlá Muhammadu Rasulullah àwọn náà ń jòkó lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà mi àwọn mọ̀sínà àwọn náà jòkó lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà mi ọlọ́run bá wa ṣe gbogbo ẹni rọrùn alibarika la àwọn afa ọ̀nà wa alibarika Sheikh Adamu ọ̀nà wa alibarika afa ǹdọ́ hàn wa ẹ̀yin tẹ́ ń wá alibarika náà ọlọ́run ó ṣe fẹ́ yín náà alibarika afa ǹdọ́ ọ̀nà wa alibarika afa abigori ọ̀nà wa alibarika aba àkókòrò ọ̀nà wa alibarika baba Lágége tòní ọ̀nà wa alibarika gbogbo àwọn ẹni ọlọ́run ọ̀nà wa ọ̀rọ̀ Muhammad Rasulullah assalatu wassalamu alayka ya Rasulallah assalatu wassalamu alayka ya Nabiyallah assalatu wassalamu alayka ya akram khalqillah alfi salati wassalami abadan da'ima alayka wa ala ashabika ajma'in subhana man lam ya'lamu qadirahu ghayruhu wala yablighul wasifuna sifatahu ní parí rẹ̀ abẹ́gbọ́ ní parí ẹ̀ èyí tó ń ṣẹlẹ̀ lọ dáńgbọ́ láìpẹ́ ó ti báwọn ní ẹni tí ó dúró wájú bàálù ẹni ó dúró níwájú bàálù tó fẹ́ mú bàálù lẹ́yìn níwájú pléènì tó dúró wájú ẹ̀ tí gbogbo kó wá ń pé ọ̀nà méjì ni ọ̀nà àkọ́kọ́ àwọn nǹkan wí pé ìgbéraga ló ṣe ọ̀nà àkọ́kọ́ nù ni wọ́n kálukú ń bu pé ìgbéraga pọ̀ ayé bẹ̀ kọ́ àwọn ẹlẹ́ẹ̀kejì wọ́n ń pa àwọn àfáà lọ́sàásì wọ́n lé pé táwọn àfáà ṣẹ́ fún jò níye pé òun ní ń jà lérí ẹ̀ òun ló gbé lọ ìbàlú àti kínní àti kejì kọjọra wọn kì í sòun bẹ́ẹ̀. àwọn kan ní sálíbù ni. ń bọ̀ kọ́sìmù àwọn àfáà yòówù tí ń bá ń sọ lẹ́nu ẹ̀ wípé èpè táwọn aṣẹ́ lé ń jò níye pé òun lọ́sẹ̀ máa la àfáà àwọn èé ṣe àlùmọ̀ nàbì kì í ṣẹni tó gba sẹ́fà nàbì àwọn àfáà kì ànábì èé ṣẹni tí bá ti yàn jẹ́ ànábì èé ṣẹni tí fi èpè lálàsí ayé yàn kò sínú sẹ́ta gbà lọ́wọ́ àwọn ẹni ọlọ́run wípé kọ́ ọmọ àwa fi ṣe fáàrí ipe nìkan kú àbí nǹkan kan ṣe kẹwàá ní àwa àfa àlásàsì àwa àfa àlásìpèsè ẹ̀yin àfa ẹ̀sìn mi rú ẹ̀ ẹ má dásà rú ẹ̀ mọ́ ẹ̀ ń ba ìsìlámù lójú jẹ́ ẹ̀ sì ń ba iṣẹ́ ànábì jẹ́ ànábì ni máa bọ̀ ìṣtùlà àná ànábì ni wọn ò gbé mi ndé pé máa wá fi pè báyé àwọn èèyàn jẹ́ wàlá sin bọ̀ ìṣtù rahmatan lil alamin wọ́n gbé mi ndé pé máa wá ṣàánú ayé àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wọ́n wá wípé ẹ̀ tún ra àwọn àfa tí wọ́n fẹ́ràn àṣàṣì àtàwọn ẹlẹ́sìn oníbílẹ̀ wọ́n láwọn àfa tí wọ́n fẹ́ràn àṣàṣì àwọn àfa tí wọ́n fẹ́ràn èpè láti máa fi ba ti èèyàn jẹ́ èpè ẹ̀yìn àfa àkọ́ kìí sì ṣe gbéraga tiẹ̀ bọ́bá ní lóòótọ́ tẹ́ ẹ ló ní fún àwọn nǹkan kan ó lè ní lóòótọ́ àmọ́ kìí sòun kò síbi tí àṣàṣì kìí mú yàn dé ó ti bá wọn ibi àwọn ibi àṣàṣì ti wá ẹnìkan ọ̀gbọ́dọ̀ wádìí rẹ̀ kò dẹ̀ sẹ́ni tí àṣàṣì kìí lé káàkiri òun ní mú ẹlòmíì tó bá bínú débi tí ó sì gbé nǹkan jẹ ìbínú lè mú ẹlòmíì tó gbé nǹkan jẹ tó bá ti wá di pé ìbínú bá múyàn tó bá yẹ gbé nǹkan jẹ àṣàṣì ti kún ìbínú nù ni àbí kẹ́ lómi ò bínú kúnnú kànga àbí kó bínú kó kó ń lù àṣàṣì a máa wọlé sí ara èèyàn yóò wá lọ lè ṣe déédéé ní tí ń bá ń bẹ ní ara rẹ̀ tó jẹ́ àádà tí ń bẹ lára rẹ̀ tẹ́lẹ̀ àádà ńlá yóò máa wá rí àmọ́ àṣàṣì ní bẹ́ńsàlẹ̀ rẹ̀ á wàá ṣàdúrà fẹ́rú náà kọ́lọ́wọ́n bá wa là torí kò sábúrú ń bi kí nǹkan ṣe kò sí oore fún wa níbi kí nǹkan ṣe kò sí dùnnú fún wa níbi kí nǹkan ṣe kí la fẹ́ kí nǹkan ṣe sí èèyàn ni èèyàn làwa náà ẹni ọ̀gá láyé ni kó wa ní lé gíga kí àbí káàkiri a sì fẹ́ ó ṣubú àwọn òsínú kó ṣubú àwọn òsínú kó bàjẹ́ a sì sínú kó kú kọjá mẹ́rin ogun gbogbo ohun tí ń bá ń ṣẹlẹ̀ tírù nǹkan báwọn fi ń rí bẹ́ẹ̀ abẹ ọlọ́run kọ́ ọlọ́run mú kó nu ayé rẹ̀ torí kò sẹ́ni tó kọjá àdánwò ọlọ́run torí bí irú nǹkan báwọn bá lè ṣẹlẹ̀ ńjọ́ náà
ó ti bá ọ ti tán náà nù ni wàláì wàláì kọ́lọ́mọ́ sábà wa sànú ẹ̀ bí tóun náà kọ́lọ́mọ́ bá wa sànú ẹ̀ kọ́lọ́mọ́ bá wa tún ṣe yóò tọ́ wa náà ṣe kò ní tó wa náà ṣe ni yóò tún wa sí èmi náà kú bẹ́ẹ̀ ni ìwọ náà kú kó wa náà lóní bí ó kù sí gbogbo bí a kù sí kọ́lọ́hún ó tún ṣe àmọ́ ká má mú bí ó kù sí ní lọ́wọ́ ó ti bá wọn ń tọ́ fẹ́ sí nìkan bá bẹ lọ́hún torí rẹ̀ yín bó ti ṣẹlẹ̀ ń omi tún lè ṣẹlẹ̀ ní àṣàṣì bá ń dààmú kò sẹ́ni sásàṣì ò lè wọlé sí la ó ti bá wọn kò sẹ́ni kan tí èyí táwọn ń wí yìí nísìn àwọn òní nǹkan kan tá a gbà lọ́wọ́ ẹ̀ a lówó tá a gbà lọ́wọ́ ẹ̀ a sì ní di kámà a sì ní dapá dọ́dọ̀ rẹ̀ torí ń jọ́ tó dodo ọ̀rọ̀ ń bẹ mọ́ sọ fún bẹ́ẹ̀ ni bàbá ń jọ́ àwa àfa àti sàṣejù mọ́ sọ pé àṣàṣejù bẹ́ẹ̀ ni ó ti àmì eléyìí tó ṣẹlẹ̀ yìí ká má máa tu sásà sí àwa àfa ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ máa ń pa àwọn àfa àlọ́ni wọ́n ṣe pèlè ẹ má fòye ẹ má fi bà lọ́ni jẹ́ Ìlọrin yẹn ṣe pèlè yàn Ìlọrin máa gbà yàn lẹ̀ ni èyí ń jẹ́ nọ́kítọ̀ tí mo fẹ́ yọ fún wa subhana rabbika rabbil izzati amma yasifun wasalaamu ala al-mursalin walhamdulillahi rabbil